ti dẹ̀ ilẹ̀ lóko kájọgbọ́n takọtabo ó ti yá ọmọdé pẹ̀lú àgbà ọ̀rọ̀ ìṣítí máa tún lé yíyó kájọgbọ́n pẹ̀lú ọmọ lójú Olódùmarè kájọgbọ́n ọ̀rọ̀ ìṣítí kájọgbọ́n ètò àsìkò tó ń bọ́ ní lọ́gbọ̀n rí kájọgbọ́n lórí My Sweet FM 97.5 kájọgbọ́n. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìṣítí dé kọbítíkọbìtì kọ́kọ́ ètò kan tó ń kọ́ni lọ́gbọ́n tọ́ni sọ́nà dánilẹ́kọ̀ọ́ tó ń dáni lárayá pẹ̀lú àṣà ọgbọ́n ìmọ̀ àti òye tó ga jù ètò alára àgbàyídá tó ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ní gbogbo ìgbà ọ̀rọ̀ ìṣítí pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín asọ̀rọ̀gbáyì ọmọ lójú Olódùmarè tí ò ní sọ̀rọ̀ tẹ́ láí ní gbogbo ọjọ́ Monday ọjọ́ Ajé ní aago 2 ọ̀sán fún gbogbo olùgbé United Kingdom aago 3 ọ̀sán fún gbogbo àwọn olùgbé Nàìjíríà lórí ìkànnì yín My Sweet FM 97.5 ọgbọ́n àti ìmọ̀ sodo sínú rẹ̀ láti tọ́ wa sọ́nà àti fúnni ní ìmọ̀ràn àti láti gbé àṣà wa lárugẹ síwájú sí i ẹ lè gba application My Sweet FM sórí Android àti Apple phones yín tàbí kí ẹ darapọ̀ mọ́ wa bí a ṣe ń ṣètò lọ́wọ́ lórí Facebook, YouTube àti Instagram tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +44 744 0721 923 tẹ̀ sójú ẹ̀ filẹ̀ má yí kúrò ọmọ lójú Olódùmarè máa bá ètò ìsónílẹ̀ ọ̀rọ̀ ìṣítí. Ìbà Ọlọ́run bá mi ìdò àrí ìlú àlà ọba mi àti ọjọ́ ọ̀gbúdà. Ọba tí ń bẹ káyé tó bẹ. Ọba tí ó túnmọ̀ bẹ́ ń dọ̀ àtẹnìkan ò bá ní símọ́. Kábíyèsí bàbá. Ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni ó ta sánmọ̀ bí ẹni taṣọ. Ọba mi alápá kábíyèsí. Ọ̀pọ̀ bá rí wa lóde. Ọba mi ò gbénu wọn di aṣọlá. Ò gbénu ọmọ ènìyàn kan. Bẹ́ẹ̀ lájọ́lá jàǹdà kú bójú iṣẹ́ wọ̀pọ̀ ṣọ́bọ̀ òkú tọrọ jẹ. Àgùdà ò jẹ́. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá pé a tún ní àǹfààní láti rí ọjọ́ ọ̀tún ní. Lẹ́nu alẹ́ àná tó fi dàárọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ló ti kú ọ̀pọ̀lọpọ̀ ní bẹ́ńlẹ̀ ìwòsàn. Kì í ṣe pé a fi yọ̀ wọ́n àfi ń gborúkọ Ọlọ́run bá mi ìlú àga. Sọ bá ń sá kíní kan ò máa ní ṣe. Dídé báyìí náà léwé adé mo tún dé bí ìṣe mi. Ọmọ lójú Olódùmarè yín rèé. Mo dé sórí ètò tòní. Ọ̀rọ̀ ìṣítí lẹ̀tọ̀ ní My Sweet 97.5 FM yìí tó kalẹ̀ sílùú London. Èèyàn tó bá ti dúró wa là á ti jù fún mi ò ti jù fẹ́mi kankan mọ́. Bá a ṣe máa ń ṣèrè lọ́jọ́ mẹ́jọ. Ẹ̀yin náà ṣáàmọ̀. Ọlọ́ọ̀bá mi ìdò àlódìrí ẹ̀wà fákùkọ tí a. Ìyá mo wọlé mo kónlé. Mo kálejò. Mo kí lọ́mọdé mo kí lágbàlagbà káàbọ̀ sórí ètò yìí. Ewúrẹ́ tó wọlé tí ò kónlé dẹran múso. Àgùntàn bọlọjọ tó wọlé tí ò kágò dẹran mú wọlé yá. Ẹ̀wú fálára pé mo wọlé agodo lónìí. Ìjọ pàtàkì ìyàwó àwọn. Ẹ̀wú
fàjèrò pé mo wọlé agodo ẹ̀wí fún ọwọ́ ọ̀rọ̀gún àga ọmọ lójú olódùmarè wọlé agodo ó bẹ̀rẹ̀ ètò. Gbogbo ẹ̀yin wòlíì ayé pátápátá ni mo kí, ẹ̀yin ṣífì máa gbogbo yín pátápátá ni mo kí, ẹ̀yin bàbá àti ìyá mi tọ́lọ́ọ̀bà mi ìdùn àníkẹ́ mọ́ fi wí àti gbò ẹ mọ́ fi túta yí ọmọ ẹ̀dá ṣe ní rere ní gbogbo yín pátápátá ni mo kí. Ìbà onílé, ìbà àlejò, ìbà ọlọ́mọdé, ìbà lágbàlagbà, ìbà àwọn tó ti tẹ̀ káwa tó tẹ̀. Ọjọ́ ọ̀gẹ́rẹ́ bíbí sùn ló pọ̀. Ẹjọ́ ojú mi ń ṣe ẹ̀yin ló ní bẹ́kò ló bá júbà alẹ̀ ó di dandan kílẹ̀ lanu. Ire owó, ire ọmọ, ire àlàáfíà kó baálẹ̀ ọ̀rọ̀ kó jẹ́ tiwa. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ní náà lọ́jọ́ ajé ajé kó wọlé mi wá. Ẹ jẹ́ kí n mọ̀ sọ wípé àgbẹ̀ tí ń gbére pàdé olókùn mọ́ gbére pàdé olókùn mọ́, àlùkò tí ń gbére pàdé ọlọ́sà mọ́ gbére pàdé ọlọ́sà mọ́. Ilé tèmi ọmọ lójú olódùmarè ni kò máa kó ire gbogbo wá. Èmi nìkan kọ́ àti gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní láti máa gbọ́ mi tẹ́ ti ń wò mí pátápátá ni mo kí. Ojú tẹ́ fi ń wò mí ò ní pọ́, bẹ́ẹ̀ sì létí tẹ́ fi ń gbọ́ mi ò ní dìpẹ̀ láṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ ti ń darapọ̀ mọ́ mi lórí ètò yìí. Ẹ káàárọ̀ nílùú US. Ẹ káàárọ̀ nílùú. Ẹ káàárọ̀. Ẹ̀yin ti Europe pátápátá gbogbo yín ni mo kí. Gbogbo yín ti Dublin pátápátá ni mo kí. Ẹ̀yin tèmi nílùú Nàìjíríà mo kí yín ẹ ṣé àdúpẹ́. Ẹ̀yin tèmi ní Middle East lọ́hùn ní Qatar ní Dubai Abu Dhabi ilẹ̀ ti ń gbọ́ mi gbogbo yín pátápátá ni mo kí. Ẹ̀yin tèmi ní Philippines lọ́hùn mo ti ń wàlà ní àjò Olúyọ̀mádé. Èèyàn tèmi nílùú Philippines mo kí yín ní Manila lọ́hùn. Lọ́dọ̀ yín lọ́hùn èmi sísítà mi Jàre àti Ṣọlá láti ìlú Australia ní Sydney. Ẹ ti wà láago kan lóru, ẹ ṣeun àdúpẹ́. Mo mọ̀ pé ẹ̀ ní sùn torí ètò ọmọ lójú Olódùmarè ni. Jẹ́ni jẹ́bà wọ ẹ̀ṣẹ́ pẹ̀lú. Upgrading Kenny nílùú China mo rí ẹ. Aago 10 lọ́dọ̀ yín náà lẹ́wọ̀ àbí 11 ni. Káàkiri àgbáńlá ayé ni wọ́n ti ń wo ètò yìí tí wọ́n sì ti ń gbọ́ wa. Àwa náà kọ́ Ọlọ́run bá mi ìdúrà ní. Ara mi mọ́ lóde ò bá kú ojúde ẹ̀kí irú koríko. Aha, exactly Olúwa náà ló mọ̀. Ẹ̀wẹ̀ má jẹ́ ǹdọ́ spirit yẹn ẹ jẹ́ kí n pàlú ìdáná kí n fún yín lélẹ̀ tó ẹ pé a lè fi wọlé sórí ètò ká kí àwọn tí a. Wọ́n tọ́jú yọ. Mo ti gbédè òde Mr. President. Sísá mi Fọláṣadé Afnot láti ìlú Japan. Mo rí yín ṣàlàfíà ní wọ́n àtọjọ́ méjì mẹ́ta. Ọmọlọ́lá Ọláwálé ẹ ṣí tẹ́ darapọ̀ mọ́ mi lórí ètò. Mo ti gbédè òde. Àwa táwa nílé agodo táàjọ ṣètò lónìí apọ̀ bìbà wá ní. Èmi nìkan kọ́ ló wà nílé agodo lónìí. Ọ̀rọ̀ ìjìnlẹ̀. Lórúkọ gbogbo àwọn lọ́gàlọ́gà My Sweet FM. Gbogbo ọbẹ̀ tẹ́tí. Lórúkọ gbogbo àwọn tí ń gbóhùn sáfẹ́fẹ́ ń bẹ̀. Ọ̀rọ̀ ìjìnlẹ̀. Gbogbo àwọn lọ́wọ́ bọ́tìnì wa pátápátá àti ẹnjíníà wa pátápátá. Ìrètí ti dé ká. Ìdíje Murphy lamojú ọ̀rẹ́ wa wà nílé agodo pẹ̀lú mi. Jẹ́ ká jọjú. Ni mò ń kí yín káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Bọ́dà mi pàtàkì. Àṣebo. Ẹgbẹ́ tèmi ọmọ lójú Olódùmarè wà nílé agodo lónìí pẹ̀lú mi. Ẹni ta ni mò ń sọ, ta ni mò ń peré. Bó bá tákòókò àṣìjọ àṣì aṣọ lé lójú eégún. Mr. President. Àṣebo gbẹdẹ. Ẹni kí n sọ fún yín ẹ fẹ́ mọ̀. Bọ́dà mi Dèjì Adénúgà ni mò ń sọ. Mo ti gbédè òde Mr. President. Àwọn kan ní wọ́n sọ wọ́n náà ti bí sí jù wọ́n ní wọn lè dánmọ lójú Olódùmarè lọ́hùn. Tí orúkọ ọbẹ̀ tẹ́tí ìrètí ti dé ká.
mo ní irọ́ ni mo ní bẹ́ẹ̀ bá máa rí àwa méjèèjì ẹ mọ̀ ìfọwọ́ kan tí bá pè wọ́n ni wọ́n dà mí lóhùn. àjọ tún kẹ̀kẹ́ ọ̀rọ̀ lẹ̀ lórí ètò lónìí ó láwọn kankan tá a kó wá sórí ètò tá a fẹ́ yànnà náà rẹ̀ fún yín. ẹ bá mi kí sísá mi Yẹmí Adénúgà ń bẹ̀yẹn náà ẹni mo kí wọn mo appreciate wọn wọ́n sì kó ọjọ́ òbí ọjọ́ sí ó tilẹ̀ jẹ́ pé wọn ò fi kéèkì tèmi ránṣẹ́ sí mi àmọ́ màá gba gbogbo ẹ̀ papọ̀ lọ́jọ́ tí ń bá rí wọn. mo fi àkókò yìí kí wọn ẹ̀mí wọn ṣọ̀pọ̀ ọdún láyé nínú owó nínú ọmọ àlàáfíà àìkú balẹ̀ rà jẹ́ tiwọn pẹ̀lú àṣẹ ìdùnnú rẹ̀. Tìjání Akóredé ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò Sheikh Idris orí ló pé aláàjì Ọláyínká Sanni sísá mi yèyé ẹ wá láti ìlú Amẹ́ríkà lọ́wọ́ Wálé Adéòtí ẹ ṣe níyì ọlá ìtàn ilé tí mò ń lò yìí Sweet Sensation bàbá ló fi inú lẹ́kùn sọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ náà. Fákún àní mò ń tẹ̀ sí lára Adédámilọ́lá Bọ́sẹ̀ ẹ ṣe bàbá dúdú Victor Ayégbà Donald Ìdòwú ẹ ṣé Akérògùn Victor Mọ́bọ́lájí láti ìlú Sweden Mary Adéyẹmí láti Austria Kẹ́mi Abíọ́nà Bush gbogbo yín pátápátá ni mo kí Fúnkẹ́ Bright brọ́dà mi Moses Olútáyọ̀ Olúwafẹ́mi Ìgbẹ́kẹ̀lé ẹ ṣé Omidan Ọmọlọ́lá Nífẹ̀mí Ìbíròǹkẹ́ Àyànlẹ́kẹ̀ Wáyé Ìdàbíọ́dún Ṣẹ̀rí Ìbòyí wọlé Infinity Oyèwùsì bá a ṣe máa ń ṣe lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ náà ni ká lè appreciate àwọn tí wọ́n ń gbọ́ wa tí wọ́n ń wò wá bí ò kúkú sí ẹ̀yin kò sáwà bí ò bá sọ́nà ọba mi ìdù àkò sáwà àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ pẹ̀lú àṣẹ ìdùnnú rẹ̀. Akíndélé Adédèjì ẹ ṣé sísítà mi fún mi Olúmádé ẹ ṣé ọmọ aráyé òun lè mọ ọgbà tó máa dá. Alani Adé Olúyọ̀mádé Ganiyat Fagbemi mo kí yín. ìran gbẹdọgbẹdọ ní ìtàkókò. Very Esticia ìran àwòkọ sábọ̀dá tó gbogbo. Prince Adéwálé Adétúnjí Olúwaṣeun Michael àti olùdarí iléeṣẹ́ Nikki African Stores tí ń bẹ nílùú UK kò ní bàjẹ́ fún yín pẹ̀lú àṣẹ Èdùmàrè. Importer and exporter ni wọ́n ẹ fẹ́ gbé owó ẹ fẹ́ sọ di dọ́là ẹ fẹ́ gbé dọ́là ẹ fẹ́ sọ di pounds ẹ fẹ́ sọ pounds ẹ fẹ́ sọ di náírà ẹ kàn sí Adéníkẹ́ Adams Àjàyí you are listening to Sweet Sensation. màá já yín sí bó ṣe ń lọ létà níṣẹ́ orí tó kẹ́jì náà tínú oyè easy ìdèsí tó lágbo. sísítà mi tèmi lólúwa ìràwọ̀ Jésù Ṣónẹ́kàn ẹ kú ẹjọ́ bí àbúrò mi Dábírà lánàá èmi náà kí lórí ètò ẹ̀mí ẹ̀ ó ṣọ̀pọ̀ ọdún láyé máàmi Abíọ́lá Akínyẹmí láti ìlú Philadelphia mo kí yín máàmi tí ìfimílẹ̀ ń gbà kọ̀ọ̀kan Babalá Ibrahim mo kí yín ẹ ṣé láti ìlú South Korea kábíyèsí Ọlọ́run ọba Babalá Ibrahim láti oní nice one baba watching you from South Korea ẹ ṣé àdúpẹ́ kò ní bàjẹ́ fún yín. Prince Adébísí Fáṣọlá apàṣẹ Ọlọ́run dá Olúwa ṣeun. Akeem Fẹ́mi Adéníyì Àkàndé Ọpẹ́yẹmí Olúwaṣògo Abímbọ́lá ọmọ ọba Mìírà Àfàwọlọ́lá Ọlábísí ẹ ṣeun. Àyìndé Kàfáyà Khalid Àyànṣínà Dúró Jayé Abímbọ́lá èèyàn tèmi láti Màgódò nílùú Nàìjíríà lọ́hùn wọ́n tún ń gbọ́ wa live and direct. My Sweet FM ní wà tí mo ti ń dá gẹlúgẹlú tí mo ń rọ̀ bí òwe. Gbémisọ́lá Fúnmilọ́lá Ajírájí Kazeem Àfọlábí Sọ́fíà Ọládìran èèyàn tèmi láti ìlú Canada òun náà ògbóǹtarìgì nínú ká gbóhùn sáfẹ́fẹ́ ni Gẹ̀ẹ́sì dùn lẹ́nu rẹ̀ bí nǹkan mi ẹ lè mọ̀ pé ọmọ Yorùbá ni bó bá ń sọ̀rọ̀ kò ní bàjẹ́ fún ẹ Sọ́fíà Ọládìran Ọlánìkẹ́ Ọláyẹmí ẹ ṣé Olúwaṣeun Adéọlá àáṣọ gbogbo pápá àpábí àwọn bàbá àṣọnà lónìí torí pé àrọ́jọ́ múso lókùn kámọ̀dé ìnà pẹnu kámọ̀tọ̀ bá pọ̀ lọ́pọ̀lọ́ péjọ.
bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ mi màá tún máa dárúkọ yín. mo ti rí yín Babalọlá Ibrahim mo ń gbádùn yín gan ni bàbá ní South Korea. bẹ́ẹ̀ ṣe ń gbádùn mi ẹ̀yin náà mọ̀ ṣe àìsíwọ̀lú yín kẹ́ mọ̀ darapọ̀ káwọn tí a kàn mọ̀ darapọ̀ mọ́ wa. Jamal Abo kò ní bàjẹ́ fún yín. ó yẹ máa ṣe àì ọwọ́ tẹ fi ń ṣe àkàndò ní mu pẹ̀láṣẹ Èdùmàrè. káwọn èèyàn wà kàn máa gbọ́ wa ẹ jẹ́ ń filẹ̀ kẹ́ gbádùn rẹ̀ níṣẹ́jú méjì péré. Olúgbò bèbè kára balẹ̀. Gbogbo ọmọ Nàìjíríà pátápátá ni mo kí. A kú àṣekù ọdún tá a ṣe lánàá tó sì ń tẹ̀síwájú. Àná yìí náà la ṣe àyájọ́ ọjọ́ tí ìlú wa Nàìjíríà tá a gba òmìnira kúrò lọ́wọ́ àwọn èèbó aláwọ̀ funfun. A gbòmìnira kúrò lọ́wọ́ wọn. Àmọ́ ńgbà tá a ti gbòmìnira. Àwọn nǹkan wo ló ti ṣẹlẹ̀ nílùú wa? Àwọn ìlọsíwájú wo ló ti bá ìlú wa? Mẹ́nu lọ́bẹ̀ ló bá yá torí àkókò wa. Mo kí kábíyèsí Saheed Ọlámilékan Ibrahim orí adé ti ìlú Dublin lọ́hùn. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹgbẹ́ máa ń yé mojúbà. Sámì Ìjọkẹ́ Ajíbádé ẹ ṣé. Matthew Osase Adéníkẹ́ Ẹ̀fọ̀wọ́ṣọ ẹ ṣé mo dúpẹ́. Ẹ wo èrò pọ̀ bíbà lórí ètò lónìí mi máa ní mọ́ dárúkọ. Mélòó la fẹ́ dárúkọ mélòó la fẹ́ rò nínú ìyẹn Adépèlé. Bí mo ṣe ń bọ̀rọ̀ mi bọ̀ lọ́túnba Nurudeen Waheed láti ìlú Los Angeles lọ́hùn ní California láti darapọ̀ mọ́ mi lórí ètò. Túnbọ̀ olórin ká Nurudeen Waheed. Lọ́wọ́ tí mo ń sọ̀rọ̀ lọ náà ni Duchess Fúnmi Rótìbà. Erelú tuntun tó ṣẹ̀ṣẹ̀ jẹ. Mo kí yín ẹ kú ti oyè tẹ́ ẹ ṣe láìpẹ́ yìí. Gbogbo ẹ̀ náà la rí pátápátá. Ṣé mo pẹ́ tí kàn sí mi ọmọ olójú Olódùmarè? Àmọ́ ẹ jẹ́ mẹ́nu dúró ń bẹ̀ náà. Tèmilolúwa Ọmọbùkọ́lá Akínwálé. Mo kí kábíyèsí bàbá mi ọba Kàbírù Adélàjà. Ọ̀sọ́lọ̀ òfìsọ́lọ̀. Àwọn náà ṣọjọ́ òbí láìpẹ́ nílùú Amẹ́ríkà. Mo kàn sí wọn ní ààfin wọn ní Ìsọlọ̀. Wọ́n gbọ́ ọmọ olójú Olódùmarè lálejò. Oníbàjẹ́ fún yín kábíyèsí ẹ ṣé. Bákan náà ni mo kí bàbá mi ọba Lateef Adams. Ọba oníkàtẹ́ ọ̀fìkàtẹ́ ti Sùúrùlérè. Wọ́n wà lórí afẹ́fẹ́ pẹ̀lú wa. Máṣákin Ọláwálé Emmanuel ẹ ṣé. Mo kí Captain Sunday Adébòmí tí wọ́n jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn olùdíje fún ipò gómìnà ní ìlú Èkìtì. Wọ́n wà pẹ̀lú wa lórí ètò. Kò ní bàjẹ́ fún yín bàbá. Orí Mr. President ni màá bọ̀. Báwọn àgbà. Alhaji Fatah Akínbádé wà pẹ̀lú mi lórí ètò. Fún wọn tán jù náà. Àwọn náà jẹ́ ọ̀kan pàtàkì tí wọ́n ń díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àjọkàn yìí kan padà sí wọn. A dúpẹ́ lọ́wọ́ olùdarí àti aláṣẹ iléeṣẹ́ CB Hotel ní ìlú Ìwó. Àwọn ni wọ́n jẹ́ kan máa gbọ́ mi live and direct. Wọ́n gbé mi sínú mọ́tò gbé mi dọ́dọ̀ ọba Olúwo of Ìwó. Mo kí yín CB kò ní bàjẹ́ fún yín. Ẹ ṣé brọ́dà mi àtàtà. Yọmí Ìjẹ̀ṣà Agúnbádé Olúwatóyìn Fájùkẹ́. Ẹ wo bẹ́ẹ̀ bá ṣe ń wọlé sórí ètò màá tún máa kí yín. Ẹ jẹ́ n sáré ṣe nǹkan tí mo ní í ṣe náà. Ẹ̀gbọ́n mi ń bẹ lórí ètò lónìí àlejò wa pàtàkì. Brọ́dà mi Dèjì ọmọ Adénúgà. Òṣèré orí ìtàgé lẹ mọ̀ wọ́n sí. Àmọ́ àwa tá a súnmọ́ wa mọ̀ tí wọ́n ju bẹ́ẹ̀ yẹn lọ. Ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ làwọn náà. Bá a bá sọ pé sọ̀rọ̀sọ̀rọ̀. Ó yẹ kẹ́ mọ̀ pé kì í ṣe pé sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò nìkan.
bàbá sọ̀rọ̀ nípa pé olùgbaninímọ̀ràn tó dáńtọ́. àwọn tí wọ́n mọ oyún ti ń bẹ nù. ẹni lórí kíni lórí ká gbani nímọ̀ràn nípa ọ̀rọ̀ ìgbéyàwó tàbí lórí ọ̀rọ̀ àjọṣepọ̀ láàrin ọkùnrin sóbìnrin. ògbóǹtarìgì ni wọ́n tí wọ́n ṣe é fọwọ́rọ́ sẹ́yìn. wọ́n wà lórí ètò pẹ̀lú mi lónìí. sísítà mi Jariat Ṣọlá láti ìlú Sydney ní Australia wọ́n darapọ̀ mọ́ mi mo rí yín o. wọ́n ní I'm here mo ti rí yín èmi gan ti dárúkọ yín kẹ́ tó darapọ̀ mọ́ mi lórí ètò. mo mọ̀ pé ẹ̀ kì í fi mí sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Prince Sumola Abimbola ààrẹ ẹgbẹ́ ọmọ Yorùbá nílùú Sydney ní Australia wọ́n wà pẹ̀lú mi lórí ètò. bákan náà ni Prince Ọláwálé Àyìnlá ààrẹ ẹgbẹ́ ọmọ Yorùbá ní ìlú Malaysia mo rí yín ẹ ṣé àdúpẹ́. ẹ wọ ẹ jẹ́ n fi nọ́mbà yẹn lẹ̀ náà. ẹ jẹ́ n pàlú ìdáná kí n bí àlejò mi pàtàkì wọlé sílé agodo. DJ Murphy bó ní láti ilé agbára lọ́hùn ẹ ju flyer àlejò mi sójú screen. Olúwatóyìn Jackson kò ní bàjẹ́ fún yín bó o lára. ẹgbẹ́ mi kẹ́lẹ̀ ní ìyàtúrí mo jẹ́ dúdú. mo dúpẹ́ mo ṣọpẹ́. mo dúpẹ́ lọ́wọ́ orí. ibi orí dání sí là ń gbé. mo gbà fún àwọn bí o. Áfíríkà motherland ilé ní ilé ń jẹ́. ọ̀rọ̀ ìṣítí lètò láti My Sweet FM nílùú London. I'm black, I'm proud, I have my pride. mo dúpẹ́ lọ́wọ́ orí. mo dúpẹ́ ẹlẹ́dàá tó dá mi ní dúdú. mo gbà fún àwọn bí o. Honorable Olamide Davis Talabi tí wọ́n jẹ́ lára àwọn kan gbòógì tí wọ́n jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn kọmíṣánná ní ìlú Newark. mo kí yín káàbọ̀ sórí ètò. títí kárí ayé. mo dúpẹ́ lọ́wọ́. Rónkẹ́ Fọlákẹ́mi Babalọ́lá Princess Ọfọláṣadé. mo gbà fún àwọn bí o. nání. ọ̀dọ́mọdé Honorable. òwúrọ̀ nílà nání. ibi ẹlẹ́dàá. Olamide Talabi Davis. Áfíríkà. mo dúpẹ́ lọ́wọ́ orí. Newark ló wà tó ti ń mú nǹkan jẹ. màá kàn sí yín láìpẹ́. ìkéré labẹ́rẹ́ kéré kì í ṣe mímì ìpàdé ẹ̀. sísítà mi Fọlákẹ́mi Ọlọ́run ní Ṣọlá Olúwafúnmikẹ́ best. kábíyèsí Ọlálékan Ibrahim wọ́n ní ká kí Mr. Deji Adenuga káàbọ̀ sórí ètò. DJ Murphy bá ń ṣe aṣọ lójú eégún. jẹ́ káwọn èèyàn mọ̀ pé wọ́n ti wà lórí ètò. Agbe dúdú lárugẹ kágbáṣà. abala tá a dé náà la pè ní abala àlejò wa. èyí tá a ti máa ń gbé àwọn àlejò èèyàn jàǹkàjàǹkà wá sí orí ètò. Ara mi dúdú ni mí. láti wá fi ọ̀rọ̀ kan sí méjì kan fi wá kọ́ wa lẹ́kọ̀ọ́. kan fi wá ṣí wa létí. ládẹ̀ gbọ́ ara wa ní àgbọ́yé. káwọn náà sọ̀rọ̀ láti ìmọ̀ wọn. èyí táwọn eléèbó pè ní from experience. gbàgbé yẹn ó gbọmọkàn lónìí kan ó gbé nǹkan. Dúdú náà ni. ẹ jẹ́ n kí àlejò wa káàbọ̀ ẹ káàbọ̀ sórí ètò ẹ kàn sí ṣàlàfíà lẹ́wà gbogbo lé ń kọ́. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ kú ètò ẹ kú ohun Sweet FM ẹ ṣeun ẹ kú ìgbanilálejò. ẹ ṣeun ẹ káàbọ̀ ní kíkún orúkọ yín ní kíkún àti ibi tẹ́ ti ń bá wa sọ̀rọ̀ náà. orúkọ mi ni Deji Adenuga mo ń sọ̀rọ̀ ní lọ́wọ́lọ́wọ́ yìí láti ìlú Navan ní Ireland. Dublin làwọn èèyàn máa pè but a ní àwọn ìlú wa kéékèèké mi tó wà lábẹ́ Dublin gbogbo. ó wà lábẹ́ Dublin Island. bẹ́ẹ̀ ni. Navan lẹ́yìn tí ń bá wa sọ̀rọ̀. lágbára Ọlọ́run. ẹ̀yin náà ti fetí ara yín gbọ́ pé live and direct là ń bá wọn sọ̀rọ̀.
ẹgbẹ́ mi kẹ́lẹ́. àwọn kan làwọn ń ṣe photoshop. ẹ̀tún ni mo jẹ́ dúdú. àwọn tí wọn mọ̀ yàtọ̀ láàrin photoshop àti live and direct wọ́n rí pé ó yàtọ̀ síra. tó bá a ṣe mú ọ̀rọ̀ bọ̀ ọ̀dà ọmọ bíbí ìlú wo gan ni bàbá wò yín ọmọ bíbí ìlú wo gan ni Dèjì Adénúgà. mo jọ Ghanaian mo dẹ̀ tún fojú jọ Haúsá nígbà míì àmọ́ ọmọ Yorùbá ni mí Ìjẹ̀bú pọ́nbélé ọmọ ìlú Àgọ́-Ìwòye ní ìpínlẹ̀ Ògùn. ibo lẹ pé. Àgọ́-Ìwòye ní ìpínlẹ̀ Ògùn. ṣé ẹ rántí oríkì ọ̀dọ̀ yín. oríkì tèmi gangan máa jẹ́ ń kíra mi wàhálà ṣẹlẹ̀ òfin olówó tó nà ọ̀pọ̀ lójú. ọ̀dà ẹja fi pamọ́ bẹ̀rù àyè. èmi fúnra mi èmi owó lẹwà ẹ mọ̀ṣọ́ owó mímíní létí ẹ̀ ọmọ àjàgbó lórí bàbá ìlẹ̀kẹ̀. kábíyèsí Ọlọ́run. ìjà pé àwọn èèyàn rò tó bóyá torí pé ẹ ti pẹ́ nílùú ọba pé bóyá ẹ lè mọ oríkì ọ̀dọ̀ yín mọ́. kí n tún fi Ìjẹ̀bú kí gan èmi ọmọ Ìbípẹ́ Àṣọ Ìbípẹ́ Nàgbèjà Ọbẹ̀ràn Jẹ́gbèjú. kábíyèsí Ọlọ́run nǹkan ń yan lórí ètò lónìí. I'm black, I'm proud, I have my pride. àwọn èèyàn mọ̀ yín gẹ́gẹ́ bí ògbóǹtarìgì nínú òṣèré orí ìtàgé. a ṣẹ̀ṣẹ̀ lè ní kí a mọ̀ tú kúlẹ̀kúlẹ̀ bó ṣe jẹ́ àmọ́ àwọn ìbéèrè 2 sí 3 ni àábẹ̀ lọ. àwọn olólùfẹ́ yín ti ń béèrè pé kí ló dé àwọn ò rí yín lórí mọ́ọ̀máwòrán lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ní bò ló ṣe jẹ́. bẹ́ẹ̀ ni ẹ ṣe ó tó bí ọjọ́ mélòó kan náà tá a bá kà ní méní méjì ó ti lé ní ọdún 10 báyìí àmọ́ tí mo ti yẹra díẹ̀ àwòdì mi rè bà ní ó lọ rè yẹ. ìyẹn ni pé àgbò tó fẹ̀yìn rìn agbára ló lọ rè mú wá. agbára ló lọ mú wá kò sá lọ. kábíyèsí Ọlọ́run. mo bàbá kébé ń Kwara oníkébé sì wà lálágbàdo kò tí ì lọ èmi Adédèjì mo sì wà nínú iṣẹ́ eré ṣíṣe. mo gbìyànjú láti fẹ̀yìn rìn díẹ̀ sẹ́yìn kí n tún lọ tún agbára mú wa ní ṣùgbọ́n lágbára Ọlọ́run láti ọdún tó kọjá mo ti bẹ̀rẹ̀ sí padà díẹ̀díẹ̀ ìmú ẹlẹ́dẹ̀ tún ti ń wọnú ọgbà bọ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n lágbára Ọlọ́run ọdún tó ń bọ̀ gbogbo ara lákìbọnú ẹ̀ padà. fún àǹfààní àwọn tí wọ́n ń gbọ́ wa tí wọ́n ń wò wá tí wọ́n mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí gan wọ́n ní béèrè pé bó o gangan lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ eré orí ìtàgé wọ́n ní bó o lẹ ṣe bẹ̀rẹ̀. bàbá ní bí mo ṣe bẹ̀rẹ̀ ọ̀nà jìn mo ti ń ṣe eré orí ìtàgé kí n tiẹ̀ tó wọlé ìwé rárá torí ó jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí nípasẹ̀ pé àwọn ẹ̀gbọ́n mi kan wọ́n máa ń ṣe ìlù wọ́n ń ṣe ìlù nígbà tí wọ́n bá sì ṣe ìlù yìí àwọn èèyàn máa wá ń rà á lọ́dọ̀ wọn àwọn náà sì máa ń lu ìlù so níbi tá ti ń lu ìlù yìí tèmi náà ti ń jó àwọn náà ti foríkorí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe eré orí ìtàgé káàkiri àdúgbò àwọn obìnrin náà ti mú èmi náà dání kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ń gbòdì pé a máa fi wọ iléèwé gbogbo àwọn ọmọ tán ti mọ̀ mí ládùúgbò tá a jọ wọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ̀rọ tí ń gbà lọ́jọ́ ọjọ́ ọ̀hún tá a bá ní ká máa ṣeré inú bíbélì ta ni ó ṣe Samuel ọmọ pẹ̀lẹ́ ọmọ Anna ọmọ ká tó sọ báyìí làwọn èèyàn ti náwó sí ẹmú láyé ìgbà náà àtẹ̀lé ìbejì ni mí orúkọ àtẹ̀lé ìbejì náà máa fi pè mí wọ́n ní Ìdòwú ní kẹ́mú bí mo tún ṣe gbààyè láàrin àwọn ọmọdé tá a jọ wà nílé àkọ́bẹ̀rẹ̀ nìyẹn kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bó ṣe gbé nìyẹn jáde léèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí tá a tún fi wọ modern school náà lọ́dún náà lọ́hùn àwa là ń jó cultural dance àwa là wà ní cultural group títí a fi wá gbé wọ iléèwé ẹ̀kọ́ṣẹ́ ti olùkọ́ni tá a mọ̀ sí teachers college níbi tẹ́mi àti Délé Odùlé ti pàdéra èmi àti Délé Odùlé dọ̀rẹ́ òun sì ti kí ara bọ́nú iṣẹ́ tíátà ọjọ́ pẹ́ tó bí tá a tún ti wá gbé iṣẹ́ tíátà yìí lárugẹ nìyẹn o tá a tún di pé àwa náà la tún kọ́ àwọn ọmọ tá a ń kọ́ lẹ́kọ̀ọ́ a tún kọ́ wọn ní tíátà ṣùgbọ́n
ní gbòógì nígbà tó máa fi di ọdún 1993 mo fi gbogbo iṣẹ́ tó wù tí mo ń ṣe pátápátá mo fi sílẹ̀ mo yọwọ́ pátápátá mo kọrí sílùú Èkó mo wá mú iṣẹ́ tíátà lọ́kùnkúndùn ó wá di pé iṣẹ́ tíátà ni mo bẹ̀rẹ̀ sí ṣe. kábíyèsí Ọlọ́run. From north to south, from east to fún àǹfààní ẹ̀ tẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò west, ògbóǹtarìgì òṣèré orí ìtàgé I'm beautiful. tí a mọ̀ sí Dèjì Adénúgà àwọn ló wà lórí ètò pẹ̀lú wa láti ń fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ láàrin láti bí ìṣẹ́jú bíi díẹ̀ sẹ́yìn bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ ẹ máa ṣí àẹ́ Nani, òwúrọ̀ nílà nání. Ibi ẹlẹ́dàá. ọ̀dà àwọn èèyàn ní kí n béèrè pé irú nǹkan tẹ́ ń sọ yóò ti tó bí ọdún mélòó lápapọ̀ bàbá ní ká gbogbo rẹ̀ kọ̀ọ̀bá yóò ti tó bí ọdún bíi mélòó. tá a bá bí mi ò pé kèmí ṣí èmi á ṣí mi ò ní ro gbogbo àwọn ìgbà tá à ń ṣe lọ́mọdé màá ṣí padà sí irú àwọn ìgbà tí èmi àti Délé Odùlé pàdé irú àwọn ìgbà tí a bẹ̀rẹ̀ sí ṣeré tíátà yàtọ̀ sígbà tá à ń ṣe fáwọn ọmọléèwé ìgbà tá a bẹ̀rẹ̀ sí ṣe níta gbangba gan màá ṣí gbogbo ẹ̀ màá pajú ẹ̀ dé padà sí èyí tí mo lè rántí dáadáa tó jẹ́ pé tá a bá ní ká wá ẹ̀rí ẹ̀ ní 1999 eré tí BCOS eré tí wọ́n ṣe ní ọdún Kérésìmesì nígbà náà èmi ni mo kó ipa tó ga jùlọ nínú eré náà ní 1989. ṣé ẹ rántí ẹ̀ orúkọ eré náà. ọmọ oníyan. ọmọ oníyan tó wà lórí àgbéléwò báyìí. ṣó ti wà lórí fíìmù àgbéléwò àbí eré orí ìtàgé nígbà náà. fíìmù kẹrẹ tẹlifíṣàn ní nígbà náà bàbá wa ọ̀jọ̀gbọ́n Awóyẹlé àwọn ni wọ́n kọ eré náà. Pọfẹsọ Awóyẹlé. nígbà náà lọ́hùn. kábíyèsí Ọlọ́run. bẹ́ẹ̀ni àwọn ìgbà yẹn náà láti tẹra mọ́ kò tún sí padà sẹ́yìn mọ́ ṣùgbọ́n 1993 ni mo fi gbogbo iṣẹ́ tó kù sílẹ̀ torí nígbà tá a sọ 1989 mo ṣe wà níṣẹ́ lẹ́nu iṣẹ́ olùkọ́ni nígbà náà gbogbo ìta ń lọ yà tá à ń kọ́ àwọn èèyàn tá à ń ṣe ṣùgbọ́n láti 1993 ẹ jọ̀ọ́ mi ò mú iṣẹ́ mi mọ́. bóò ni ẹ tún ṣe yà sí ìdíṣẹ́ olùkọ́ni torí ẹ sọ lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni ṣé mo sọ pé mi àjọ pàdé ní ilé-iṣẹ́ ẹ̀kọ́ teachers college. àjọ lọ teachers college ni lẹ́yìn yẹn kí n tó lọ sí yunifásitì lọ sí so bí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ olùkọ́ni nìyẹn láti. ẹ̀kọ́ tẹ́ ẹ̀kọ́ ní yunifásitì ló jọ mọ́ eré orí ìtàgé ni àbí bò ni. rárá kò jọmọ́ ó sì tún jọmọ́ nítorí pé ohun tí mo kọ́ ní yunifásitì nígbà náà ni physical education and health. ẹ bá sì wo apá ti physical education wípé ìyẹn gan jọmọ́ art ó jọmọ́ tíátà gbogbo à ń fò sókè à ń gòkìtì à ń ṣe wọ̀nyẹn náà gbogbo ẹ̀ náà là ń ṣe nínú tíátà. kábíyèsí Ọlọ́run. bẹ́ẹ̀ni. ó jọra wọn. àwọn èèyàn béèrè níbí wọ́n ní fíìmù bíi mélòó gan ni ló ti tọwọ́ ká mọ̀ sọ pé àwọn fíìmù tó pé ẹ ti kópa nú ẹ̀ ìyún pọ̀. ká má tiẹ̀ lọ sápá bẹ̀ yẹn. tó ẹgbẹ́ gangan tó ti tọwọ́ tí gangan jáde ó ti tó bíi mélòó. tó ti tọwọ́ ẹ̀mí fúnra mi jáde á ti tó bíi mẹ́jọ. mẹ́jọ. bẹ́ẹ̀ni. ìyá lè rántí kankan nù àwọn nínú mẹ́jọ. mo sì lè rántí ẹran ìyà èyí tó jẹ́ àkọjá ewé gangan tí mo fi bẹ̀rẹ̀ tó jẹ́ mi fún ara mi. Bashirat Alao Ahuwa ó ní in that film ó ní scapegoat ẹran àwọn. àwọn tèmi gangan ẹran ìyà scapegoat lẹ́yìn scapegoat mo rántí ọpẹ́lọpẹ́ àṣebí. ọpẹ́lọpẹ́ àṣebí. bẹ́ẹ̀ni mo rántí ọpẹ́lọpẹ́ àṣebí ọ̀pọ̀ àwọn nǹkan tó fò gbogbo ẹ̀ mọ́lẹ̀ báyìí tí mi ò rántí orúkọ wọn mọ́ ṣùgbọ́n tá a bá wọnú archives gbogbo wọn wà ńbẹ̀.
wà bẹ́ẹ̀. sì tún rántí dark cloud gan dark cloud ìkan nú ẹ̀ nìyẹn. ọwọ́ ilé ìbò lẹ fi bẹ̀rẹ̀ ní. ó tún rántí àyànfẹ́. 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 ọ̀rọ̀ àwọn ní kí n béèrè pé eré wo gan lẹ ṣe tó jẹ́ pé òun gangan ni ó gbé yín jáde táwọn èèyàn fi tẹ́ fi di gba ojúmọ́ táwọn èèyàn fi mọ̀ yín wọ́n ní èwo gangan lẹ ṣe tó fi jẹ́ pé àwọn èèyàn di ẹdí ẹni tíjọ́ pé wọ́n mọ̀ káàkiri àgbáńlá yìí bẹ́ẹ̀. tá a bá béèrè irú ìbéèrè yẹn máa ń mí kan lẹ́ni ṣe eré tí ẹ̀yin wò ẹlòmíì ò wò tí mo bá sọ pé eré kan pàtó báyìí ló gbé mi jáde mo ń purọ́ ni o a jẹ́ pé mo kàn ń gbìyànjú láti polówó eré kan ni nítorí wípé tá a bá sọ pé ẹran ìyá yẹn ni irú arábìnrin tí ó wo ẹran ìyá tó sọ yẹn ẹran ìyá tá a ṣe ní 1995 ọ̀pọ̀lọpọ̀ ní òwò ó tá ní ẹran ìyá ló gbé mi jáde àwọn ẹlòmíà ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ tí mo bá sọ pé ọpẹ́lọpẹ́ àṣebí àwọn èèyàn míà ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ tí mo bá sì wá sọ pé bóyá owó blow wọn ní àmàrí yín nú ẹ̀kẹ́ tí n bá ní thunderbolt wọn ní ṣe wà ó lè kú ńkọ́. tí n bá ní ó lè kú tí n bá ní madam dearest àwọn èèyàn máa ní tí n bá ní adéòtí wọn ní ṣe ń bẹ̀ ni ṣùgbọ́n tí mo mọ̀ tó dá mi lójú ni wípé nípa oore ọ̀fẹ́ Ọlọ́run lẹ́yìn tí mo ṣe ẹran ìyá tí mo ṣe ọpẹ́lọpẹ́ àṣebí nígbà tó máa fi di ọdún 1995-96 yẹn mo mọ̀ pé Ọlọ́run ti ràn mí lọ́wọ́ débi pé wọ́n ti ń fi ìwé pè mí pé kí n wá ṣe nínú eré nípa bẹ́ẹ̀ àwọn tó jẹ́ olólùfẹ́ mi àwọn náà máa ń mọ èwo làwọn mọ̀ mí nínú ẹ̀. kábíyèsí Ọlọ́run ọ̀dà ẹ ṣeun. ọpẹ́ pàtàkì lọ́wọ́ rẹ̀ lé ló máa rí rọ́bà. kó tó di pé a lọ lórí ètò yìí wọ́n ní béèrè kan pé kò sí bí ẹ ṣe ṣe gbogbo nǹkan tí ẹ ṣe tí kò ní sí àwọn àdójúkọ kan wọ́n ní kí ni àwọn àdójúkọ yín ìtàwọn ilé ìbò pè ní challenges tí ẹ bá pàdé nínú iṣẹ́ yìí àti pé bó ni ẹ ṣe gbìyànjú láti sọ wípé ẹ yanjú rẹ̀. tó bá jẹ́ àdójúkọ irú ìwọ tó bá mi sọ̀rọ̀ yìí ọmọ lójú sọ̀rọ̀ pé ó dojúkọ mi báyìí ní bá ṣe ń sọ̀rọ̀ yìí. àwọn àdójúkọ ohun tó ṣẹlẹ̀ ní pé gbogbo tá a bá pè ní àdójúkọ mo fà á mọ́ra mo sọ́dọ̀ rẹ ni òun ló fà á tí mo fi lè borí wọn. ọmọ wípé tá a bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ eré tàbí tó bá ń ṣe nǹkan kan tó wá fẹ́ bẹ̀rẹ̀ nǹkan míì oríṣiríṣi àdójúkọ ló máa bá pàdé nítorí náà tó máa ṣe ni pé àdójúkọ yẹn ò ní yẹra fún wa fà mọ́ra wa sọ́ di ọ̀rẹ́ òun ló ràn mí tí mo fi lè borí irú àwọn àdójúkọ bẹ́ẹ̀ yẹn fún àpẹẹrẹ lóògbà tá a kúrò ní Ìjẹ̀bú tí mo gbọ̀nà Èkó lọ pé mi náà fẹ́ lọ máa ṣe tíátà lẹ́kọ̀ọ́ àwọn ará Èkó ò ní gbà lẹ́yìn o wọ́n wò pé ọmọ Ìjẹ̀bú ló ń bọ̀ bíi tó máa rò pé òun náà fẹ́ máa dún bíi kíni ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn ará Èkó rí i pé ọmọ Ìjẹ̀bú yìí náà ò wá lásán òun náà ní nǹkan tó ń gbé bọ̀ wá nínú tíátà bíi tògùn kọ́ kì í sì ṣe bíi tẹ pé ó wọ́n rí i pé àwọn náà ní nǹkan tí ó ń gbé bọ̀ nípa ọ̀fẹ́ Ọlọ́run wọ́n fààyè gbà mí Ọlọ́run náà sì fààyè gbà mí. kábíyèsí Ọlọ́run ó dà ẹ ṣeun. tó kó tó di pé mo fi ń lẹ̀ lórí ètò yìí torí kò sí àkókò tó pọ̀ náà àmọ́ ọjọ́ tí n bá ti wá ráyè gan gidi tẹ́yìn náà bá ráyè àwọn èèyàn kò tí ì fẹ́ kẹ́ lọ torí mo ń wo àtẹ̀jíṣẹ́ lóríṣiríṣi àmọ́ mo fẹ́ kẹ́ fi apá kejì yín mo fẹ́ kẹ́ fi hàn àwọn èèyàn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ rò wípé bóyá eré orí ìtàgé nìkan níṣẹ́ wọn ò mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tó fẹ́ pẹ́ tó ń ṣe lábẹ́ aṣọ ń bẹ̀ ìgbà míì àmọ́ hàn sójú táyé ìgbà míì kì í hàn sójú táyé àmọ́ àwa fi hàn sójú táyé lónìí. tó gẹ́gẹ́ bí ẹ ti ń wò wọ́n gbẹ̀yìn tẹ́ ẹ láǹfààní láti máa rí wa tàbí tẹ́ ẹ ń gbọ́ wa látòrí rédíò My Sweet FM apá kejì wọn tí mo ní máa fi wọ̀nyí onípẹ́ bá ṣe ń wò wọ́n yìí náà wọ́n jẹ́ olùgbaninímọ̀ràn lórí ọ̀rọ̀ ìgbéyàwó àti àjọṣepọ̀ láàrin ọkùnrin sóbìnrin èyí tí à ń pè ní marriage counselor. ẹ fẹ́ ìmọ̀ràn kan sékejì ṣé ẹ rí nǹkan tẹ́ ẹ fẹ́ jàǹfààní lọ́fẹ̀ẹ́ lónìí torí tó jẹ́ yín
ẹ̀yin èèyàn ti wá láti fẹ́ kẹ́ jàǹfààní rẹ̀ lọ́fẹ̀ẹ́. Èmi gan fúnra mo mọ iye tán máa ń cháàjì tá a bá gbé wọn wá sórí ètò pé a fẹ́ ìmọ̀ràn láti ọ̀dọ̀ wọn kì í ṣe ọ̀fẹ́ kọ́ ló bá dé rárá. Àmọ́ lónìí ẹ jẹ àǹfààní ìṣẹ́jú díẹ̀ oye ìṣẹ́jú tán bá ti lè lò pẹ̀lú wa náà ni ẹ ní bínú. Bákan ju ìbéèrè kan ṣoṣo sí wọn wọ́n á sì yànnàná rẹ̀ fún àǹfààní àwa tí a ń gbọ́ ètò ìkáàkiri yóò ṣe wá láǹfààní. Ṣé àmọ́ wípé ọ̀rọ̀ ìṣítí la pè ètò ká gbọ́ àwọn ọ̀rọ̀ tó lè ṣí wa létí ká gbọ́ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó lè tọ́ni sọ́nà tí a fi ní ṣi ẹsẹ̀ gbé nílé ayé. Ẹ mọ̀ pé ọ̀nà àti gòkè ẹ̀dá náà kì í ṣọ̀nà kì í ṣe nǹkan tó yìí kì í ṣe nǹkan tó rọrùn. Àmọ́ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run àti ọlá Ọlọ́run òun náà la fi ń tò ó. tó ẹ ṣeun ṣe ẹkọ àtótónu látàárọ̀ brọdà mi Adénúgà mo sọ mo ní apá kejì táwọn èèyàn fẹ́ rí bá a bá wò láyé ìsìn báwọn èèyàn bá ṣe ìgbéyàwó kì í pẹ́ iṣẹ́ gbogbo ìgbéyàwó ń sìn ló ń pẹ́ bẹ́ẹ̀ bá rí àwọn kan láàrin oṣù mẹ́ta tiẹ̀ wà mo tiẹ̀ lọ ṣe MC níbì kan orú nǹkan bẹ́ẹ̀ kọ́ ló má tẹ̀ járí mọ́ bá a ṣe parí prógráàmù ọjọ́ náà lọ́hùn fóònù àbí nǹkan ló dá wàhálà lẹ̀ láàrin ọkọ àti ìyàwó. Ọkọ wà nínú mọ́tò ìyàwó wà pẹ̀lú rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ń gbé wọn lọ sí ilé ìtura bíi tí wọ́n dé sí tí wọ́n fẹ́ sùn ni wọ́n bá ń kí ọkọ pé congratulation lórí fóònù ìyàwó bá bẹjú báyìí ló bá rí i pé táwọn yẹn ṣẹ̀ṣẹ̀ gbéyàwó tán lẹ́nìkan tó wá ń text kò tiẹ̀ fẹ́ mọ̀ nǹkan orúkọ obìnrin tí ó rí lórí fóònù báyìí bó ṣe di wàhálà láti inú mọ́tò nìyẹn ló bá ní kí wọ́n ibẹ̀ ni wọ́n gbà túká kì í sọ̀rọ̀ eré o ẹ̀yin náà ìwúrú nǹkan bẹ́yẹn. tó ìbéèrè tí mo fẹ́ jù sí bàbá tí ẹ bá wà dáhùn ni pé bàbá ò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà kí ni nǹkan tó yẹ pé ó fà á tí ìgbéyàwó fi tètè máa ń tí ìfi tọ́jọ́ àbí tí ó fi máa ń di wípé ó rí bákànbákàn kí n mọ́ fi gbogbo ẹnu sọ. ẹ ṣe nǹkan méjì tó sáré wá sọ́kàn mi ni màá fẹ́ mẹ́nubà ní ṣókí. Àkọ́kọ́ ni wípé ojú ó ti là sí ọ̀làjú ti dé. Bẹ́ẹ̀ ni àwọn bàbá wa wọ́n ní má yẹun láfàwọ́ dá láyé ọjọ́ sí ṣùgbọ́n ọ̀làjú ti dé àwọ̀ ò jẹ́ bẹ́ẹ̀ mọ́. Àwọ̀ ò jẹ́ bá. Ìyẹn ni ọ̀kan nínú àwọn nǹkan tí ó fà á tí ìgbéyàwó tó fi ń tètè dàrú. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan tí ó ń ṣẹlẹ̀ níjọ́sí tí ìbá da ìgbéyàwó rú ṣùgbọ́n kò hàn síta. Ọkùnrin àti obìnrin wọ́n ń gbà mọ́ra ṣùgbọ́n láyé òde òní tẹkinọ́lọ́jì ti dé ó ti ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ẹ̀yin náà ẹ wò jẹ́ ká kọ́kọ́ wò báyìí nígbà tí à ń lọ sílé ìtura láti ibi tí a ti ṣe ìgbéyàwó tán ti so ọkọ àtaya pọ̀ tá à ń lọ sílé ìtura tó jẹ́ orí fóònù ní ọkọ àbí aya àbí àwọn méjèèjì jọ wà ẹ rí i pé èèyàn ò rí bẹ́ẹ̀ láyé ọjọ́ sí. Láyé ọjọ́ sí kò sí. ẹ máa dùn pé ìyàwó tí mo ṣẹ̀ṣẹ̀ gbé yìí ọkọ yìí tí mo ṣẹ̀ṣẹ̀ gbé yìí èyí tó máa rò ní orin Sànní Adé ìjọsí bàbá wa Sànní Adé ó ní talẹ́ ò ní ayàtọ̀ tìjájú ò ní ṣe é kó jọ máa yàtà yóò yá yóò ẹgbẹ́ ńlẹ̀ náà ọkọ àtaya tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbéra yín níyàwó èmi rò ó yẹ ká ẹ ṣì máa rò ó ní pé ọwọ́ mi bá ọmọbìnrin yìí látijọ́ yìí èmi ni mo jẹ ẹ̀bùn ọmọkùnrin gbàǹdùgbàǹdù báyìí èmi kínú yín jọ máa dùn síra yín kì í ṣe àsìkò yẹn lẹ́sẹ̀ máa gbé fóònù níbi tá a ti ń gbé fóònù yẹn àwọn àsáwọ̀ tí ò yẹ á sá wọnú ẹ̀ tí ò yẹ ẹ bá ẹ sọ̀rọ̀ á bá ẹ sọ̀rọ̀ lásìkò yẹn so kúrò àwọn yẹn ò sí láyé ìjọsí but láyé òde òní àwọn nǹkan tó gbòde nìyẹn ẹ̀yin náà sì mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ lórí fóònù lénìí ó máa ń jẹ́ káwọn èèyàn kan neglect kan gbójú kò lára nǹkan tó yẹ kí wọ́n ṣe kan máa bá ètò yẹ kí wọ́n ṣe lọ. Telephone technology ó wà nínú àwọn nǹkan tí n bá ní kí n máa ṣàlàyé ẹ̀ lọ a lè wà nínú hall kan fún odindi ọjọ́ kan tí a máa ná irú àwọn nǹkan tí mò ń sọ yìí so ìyẹn jẹ́ ìkan nínú àwọn nǹkan tí ó fà á tí ìgbéyàwó tó fi ń tètè dàrú. Èkejì sí ni wípé a ò mọ̀ wípé ajá ìwòyí la fi ń lé ẹranko ìwòyí a ò mọ̀ yẹn tó ṣe bí àwọn àgbà a ò mọ̀ wípé bí ọjọ́ ṣe ń lọ bí àsìkò ṣe ń lọ ó yẹ káwa náà ká máa tẹ̀lé ìgbà bí ìgbà ṣe ń lọ gbogbo
gbogbo àwọn nǹkan tí ó ṣe faramọ́ lọ́jọ́ ọjọ́ sí àwọn èèyàn ò mọ̀ wípé kò ṣe faramọ́ lóde òní láyé ọjọ́ sí ló jẹ́ wípé àwọn bàbá wa nígbà tí wọ́n bá ń fẹ́ ìyàwó àwọn ni wọ́n mọ̀ pé àwọn máa bọ́ wọ́n tiẹ̀ ń sọ pé ẹni bá so ewúrẹ́ mọ́lẹ̀ ló máa wọ́ oúnjẹ fún tó máa jẹ ṣùgbọ́n láyé òde òní àtọkùnrin àtobìnrin ló ń ṣiṣẹ́ gbogbo èdè tí a sì ń pè láwọn ayé ọjọ́ sí náà la sì fẹ́ máa pè láyé òde òní kò rí bẹ́ẹ̀ a máa sọ pé culture tradition èmi dẹ̀ máa ń sọ fún àwọn èèyàn pé ọ̀pọ̀lọpọ̀ ni àwọn nǹkan tí àwọn bàbá wa ṣe ń gbà yẹn láwọn ìgbà yẹn lọ́hùn tó jẹ́ pé wọ́n ti kọjá lọ ṣùgbọ́n tó bá jí padà láti inú sàréè wọn tó bá padà bá wa pé bẹ́ẹ̀ la ṣe ń ṣe àwọn nǹkan yẹn lẹ́ni wọ́n á yọ ẹgbà tiwa wọ́n á lu ẹlòmíì fẹ́ já létí ẹ ṣì ń ṣe àwọn nǹkan ìbáyìí fún àpẹẹrẹ àwọn bàbá wa sọ fún wa pé obìnrin ò ṣeé finú hàn èmi àdè máa sọ fún àwọn èèyàn pé ọjọ́ sí nìyẹn àwọn obìnrin náà bẹ́ẹ̀ ni àwọn obìnrin náà sì máa hùwà ẹni tí ò ṣe torí wípé àwọn ìyá wọn gan ti sọ fún wọn pé má máa fọkàn tán ọkùnrin ò máa ṣe kọ́kàn lé gbogbo ìyẹn ò bá òde òní lọ a ò lè máa lo ìgbà àtijọ́ ká máa lò ní ayé òde òní àwọn kọjá àjọsí ti kọjá lọ àwọn tòde òní ni kẹ́ jẹ́ ká faramọ́ ká gbá mọ́ra ẹni bá sì fẹ́ máa lo àwọn ayé àtijọ́ kó padà sí ayé àtijọ́ àtijọ́ ti kọjá lọ àwọn nǹkan tòde òní ni kẹ́ jẹ́ ká bó ṣe rí lóde òní ṣe ń gbọ́ bẹ́ẹ̀ ni kẹ́ jẹ́ ṣe wọ́n ní ìdálù òun nìṣèlú ẹ gbọ́ táná ló ń gbowó orí ní Òṣogbo wọ́n lè gbowó orí ní Òṣogbo atọ́kùn ti Ìbàdàn ṣáwọn atọ́kùn ló ń gbà ń sìn eégún ló gbà nǹkan ẹ̀fún rẹ̀ tó ń kó sápò sí i. so bó ṣe rí gangan nìyẹn. eégún ò fẹ́ kán chìtì òun gan. nítorí náà àwọn èyí tó ń fa èdè àìyedè nìyẹn ọkùnrin àtobìnrin a sì fẹ́ máa ṣe bíi tìjọ sí. báwo lọkùnrin ṣe máa retí pé lóde òní torí pé wọ́n ní baálé obìnrin gbọ́dọ̀ kúnlẹ̀ ẹsẹ̀ méjì kó gbóúnjẹ sórí tábìlì fún ẹ ńgbà tó tiẹ̀ tí ìjókòó pé ó fẹ́ jẹun. obìnrin wo ló fẹ́ ṣèyẹn ń sìn tóbìnrin ò bá dẹ̀ ṣe ẹ̀ ní kò gbọ́ràn. ẹ gbọ́ ọkùnrin wo ló jẹ́ pé òun ló gbọ́dọ̀ gbọ́ gbogbo bùkátà ilé lóde òní. láyé ìjọ sí sáwọn bàbá wa ṣọ́nrán ọmọ wọn lọ sí kílẹ̀ tí ń pe Liverpool University of Liverpool ṣé wọ́n rán ọmọ wọn lọ sí. tàbí Oxford University gbà yẹn. ó ṣe bí nìyẹn. tó ga ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òun fún òfẹ́ jẹ́. ibi tẹ́sí wàá fẹ́ da dúró sí yẹn mi rò báwọn èèyàn máa gbà fún yín pé kẹ́ lọ. ìyá àṣẹ máa gbìyànjú lọ. ó dà ẹ fún àǹkànṣe kí n fáwọn èèyàn láyé ìṣẹ́jú méjì àwọn èèyàn lè fẹ́ pè yín wọlé díje mo fi ẹ bá gbé nọ́mbà tí wọ́n fi pè wọ́n wọlé ká tẹ̀ sójú aago ká fi ṣe pé ó dáa kí àwọn èèyàn pè wọlé ẹni tó bá fẹ́ kí wọn ẹlòmíín lè fẹ́ gbóríyìn fún wọn mi ò tẹ̀ tí sọ tán tí wọ́n ti ń pè yín wọlé. hello ẹ káàbọ̀ sórí ètò. hello ẹ kú ètò. ẹ káàbọ̀ sórí ètò sà. àdúpẹ́ o hrm ọba Saheed Ọlámilékan Ibrahim ló sọ̀rọ̀ láti Republic of Ireland. kábíyèsí ẹ káàbọ̀ sórí ètò sà. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba o. mo fi àsìkò yìí kí brọ́dà mi pàtàkì ẹni yìí ẹni ẹ̀yẹ ẹni ọlá. ṣeun. brọ́dà Dèjì Adénúgà ní pé wọ́n káàbọ̀ sórí ètò wa o. ṣeun. àwọn náà kí yín. Ọlọ́run bá wà pẹ̀lú wọn o. àmín àmín àmín. lágbára Ọlọ́run ìmọ̀ àti òye Ọlọ́run àti bàbá wa lékún. àmín. ṣe fún wọn o. àmín àmín. àwọn àmín. brọ́dà táwa gidigidi ni wọ́n brọ́dà mi àgbàlagbà gidigidi ni wọ́n tẹ́ pé tó àárín ẹ̀kọ́ gidi kọ́ lára wọn. ìyẹn ni pé bàbá ọba. so ní àfikún àwọn nǹkan tí wọ́n sọ fún wa àti tí wọ́n gbà wá nímọ̀ràn. àwọn iṣẹ́ gidi tí wọ́n ń ṣe nínú ìlú yìí nìyẹn kì í ṣe nínú ìlú yìí nìkan káàkiri pẹ̀lú ìyàwó wọn. kábíyèsí Ọlọ́run. so Ọlọ́run ọba tó bá wọn ṣe tiwọn mo fi ọlá tiwọn mo fi tọrọ fún gbogbo èèyàn pátá kí ìgbésí ayé wa ìgbéyàwó wa ilé wa ọ̀nà wa kó má dàrú o. àmín àmín. kó túbọ̀ jẹ́ kí àwọn náà
orí wọn kó máa lọ síwájú sí o. àmín àmín Wonderful couples tó yẹ pé à ń fi títí wọn náà tọrọ Ọlọ́run lè máa wà wọn. àmín ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́. kò ní bàjẹ́ sà àmín sà. My good brother ẹ ṣe gan ẹ káàbọ̀ sórí ètò. mo dúpẹ́ o mo dúpẹ́ o ó dà. thank you ẹ ṣe. àwọn náà tó ń tọ́jú mi ní Island ń bí nìyẹn. Adédúdú lárugẹ, kágbáṣà wà lárugẹ. Ẹ jẹ́ fi nọ́mbà táwọn èèyàn wá fẹ́ pè sí ojúsùn. DJ Murphy láti ilé agodo lọ́hùn ó yá nọ́mbà dà. Ká sáré fáwọn èèyàn bíi 2-3 sí láyè kí wọ́n pè wọlé láti kí wọn. Ẹlòmíì fẹ́ gbóríyìn fún wọn. Ẹlòmíì tẹ̀ tí wọ́n opportunity láti bá Dèjì Adénúgà sọ̀rọ̀ látọjọ́ yìí. Àǹfààní nìyí fún wọn. Ṣebí dúdú náà ni. Tí dúdú máa dá. Jíwá àjẹbẹ ṣebí dúdú náà ni. Ní bá lọ fàyè question lẹ̀ gidi. Dúdú máa dá. Ọwọ́ wa ò ní ka lórí ètò. Ṣebí dúdú náà ni. Òní wọ́n náà wọ́n rí àrà tẹ́ wọ́n ń dá pẹ̀lú sísítà mi Yẹmí lórí ẹ̀wọ̀n jẹ́ ń sọ́tọ̀. ọmọdé mọ̀ ọmọdé ló ń ṣe mí ẹ má bínú. Ó dá nọ́mbà tí ẹ pè sí lórí ètò yìí láàrin ìṣẹ́jú 2-3 +44 20 35 19 7611 láti ìlú UK +44 20 35 19 7611 ẹ̀yin tẹ́ bá wà nílùú Amẹ́ríkà +131 520 35 498 ẹ jẹ́ n pè lẹ́ẹ̀kan sí láti ìlú UK +44 20 35 19 7611 láti ìlú Amẹ́ríkà +131 520 35 498. Ẹ jẹ́ wọ́n á tún ṣe nǹkan kan kí n fàyè lẹ̀ fún WhatsApp call. Ẹ̀yin tẹ́ bá fẹ́ pè lórí WhatsApp náà. Kí méjèèjì má lọ máa lu jára náà ni. Bóyìnbó mú kọfí, bàbá. Ẹgbẹ́ mi hallelujah torí mo jẹ́ dúdú. Mo dúpẹ́ mo ṣọpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ orí. Ibi orí dání. Ẹ̀yin tẹ́ fẹ́ pè lórí WhatsApp ẹ kọ nọ́mbà yìí sílẹ̀ bó jẹ́ WhatsApp nọ́mbà lẹ fẹ́ pè wọlé +44 744 072 1923 màá pè lẹ́ẹ̀kan sí +44 7440 72 1923 nọ́mbà tó wọlé agodo lọ́dọ̀ mi ń bì nìyẹn. Ẹ já máa bá lọ náà kó tó di pé ìpè kan wọlé ń bì. Hello, ẹ káàbọ̀ sórí ètò. Hello. Ẹ ti wọlé sílé agodo, ẹ káàbọ̀ sórí ètò. Hello. Bẹ́ẹ̀ bá fẹ́ pè wá wọlé ẹ yí nǹkan tẹ́ fi ń gbọ́ wa yí sísàlẹ̀ kẹ́ ẹ lè gbọ́ wa dáadáa. Bẹ́ẹ̀ bá ti yí sísàlẹ̀ ó máa padà sọ́dọ̀ yín. Ẹ pè wá wọlé ó dá ẹ pè wá wọlé. Là ń gbé. Mo bá fún àwọn bí o. Áfíríkà, motherland, ilé ní ilé ń jẹ́. Ẹ̀yin tẹ́ fẹ́ pè sórí WhatsApp ẹni fún yín nọ́mbà +44 7440 72 1923 +44 7440 72 1923. From north to south, from east to west of the African continent. Black is bold and beautiful. Títí kárí ayé. +44 20 35 19 7611 +131 520 35 498 +131 520 35 498. Ibi ẹlẹ́dàá. Ẹ já mọ bọ́ọ̀rọ̀ wa bọ̀ náà kó tó di pé àwọn ẹni ẹ fẹ́ fún wa ń kàn sí ká tún gbọ́ kàn sí ó ń dùn mọ́ wa náà kì í ṣe tọrọ ọ̀rọ̀ à ń kọ́gbọ́n bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ já gbọ́ kàn sí ẹjọ́. Nǹkan míì mo sọ pé ọ̀làjú mo dẹ̀ sọ pé technology nǹkan míì lábẹ́ ọ̀làjú yẹn ni wípé torí pé ojú ti là
agídí tún ti wá ń pọ̀ sí i. Agídí pọ̀ sí. Agídí inú ó máa ń fẹ́mi ò gbà ìwọ ò gbà. Ìyẹn ni wípé ọ̀làjú ó pẹ̀lú nǹkan tó ń da ìgbéyàwó rú lóde òní. Ẹlòmíì nítorí pé ẹ̀rù ń bà pé kí ìyàwó mi kó má bàa di ẹni máa lẹ́nu nulẹ̀ kò ní jẹ́ kó kàwé. Tí ìyàwó bá ti ń ga báyìí inú ọmọ bí ọkọ. Ọ̀nà obìnrin míì nígbà míì wíwà tó wà nílé ọkọ ó gbàgbọ́ pé òun gbọ́dọ̀ lẹ́nu ń bẹ̀ nítorí náà ọkọ òun gbọ́dọ̀ dákẹ́ tó bá ń sọ̀rọ̀. Gbogbo àwọn nǹkan tí wọ́n ń kà lórí íńtánẹ́ẹ̀tì, gbogbo àwọn nǹkan tí wọ́n ń gbọ́ lẹ́nu àwọn èèyàn mọ̀ wípé tó bá ti ìyàwó ìwọ ọkọ ẹ̀ ìwọ àti aya ẹni tí àwọn ẹnìkan ń sọ lẹ́gbẹ̀ẹ́ tí ò bá ti ilé ẹ mu má máa garùn lọ́wọ́ kó tẹ̀lẹ̀ lọ́ọ̀dẹ lòmí má máa rò wípé ojú ti lànà èmi ò lè gbárò eléyìí fún ẹ ó mọ̀ pé lágbájá ò kì í ṣe báyìí sọ̀rọ̀ sọ́kọ ẹ̀ lágbájá ò kì í ṣe báyìí sọ̀rọ̀ fún ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ ni ẹjọ́ àwọn nǹkan díẹ̀ lára àwọn nǹkan tí ó ń da ìgbéyàwó rú lóde òní nìyẹn àti wípé àìnífaradà ìyẹn gan bẹ́ẹ̀ ni àìnífaradà fún ara wa àìlámúmọ́ra gbogbo àwọn nǹkan tí ọkùnrin lè gbà fún ọ̀rẹ́ ẹ̀ tàbí ẹni tí wọ́n jọ ń ṣiṣẹ́ kò lè gbà fún ìyàwó ẹ̀ nílé àwọn nǹkan tí obìnrin lè faradà níbi iṣẹ́ àbí tó lè faradà lọ́jà tó bá ti jẹ́ pé ó ti délé báyìí ó máa rò pé rárá o èmi ò tiẹ̀ lè gbà ní àìnífaradà ẹ jẹ́ á máa faradà fún ara wa ọkọ àtaya ló yẹ kó jẹ́ ọ̀rẹ́ ara wọn. Ló yẹ kó jẹ́ ọ̀rẹ́ ara wọn. Àtaya àwọn èèyàn máa ń dáṣà kan wọ́n ní ó dáa kéèyàn fẹ́ ọ̀rẹ́ ẹ̀ ṣùgbọ́n èmi á máa sọ pé tó o bá rí ọ̀rẹ́ ẹ fẹ́ni tó o fẹ́ ṣọ̀rẹ́. Ẹni téèyàn bá fẹ́ béèyàn bá rí ọ̀rẹ́ ẹ̀ kó fi ẹni téèyàn fẹ́ kéèyàn fi ṣọ̀rẹ́ ẹni. Ilẹ̀ Áfíríkà. A lè rìlíìsì yìí náà lórí ètò yìí. Lọ́gbọ́dọ̀ jẹ́ kó má rí rọ́bà fún wa. Torí àwọn tí wọ́n tún dúró dè yìí náà táwọn náà fẹ́ rí yín. Àwọn èèyàn lè fẹ́ ní ìmọ̀ràn kan sí méjì táwọn náà fẹ́ béèrè lọ́wọ́ yín tí wọ́n fẹ́ kí ẹ gbà wọ́n. Gẹ́gẹ́ bá yẹ sọ lẹ́ẹ̀kan pé èyí tí ẹ tún fi ṣiṣẹ́ ṣe náà ní ẹgbẹ́ kan bó ni wọ́n ṣe lè kàn sí yín. Tán bá rí mi lórí Facebook wọ́n lè fi ohun tán bá fẹ́ béèrè wọ́n lè fi ránṣẹ́ sí mi lórí Messenger. Wọ́n dẹ̀ lè bá mi sọ̀rọ̀ wọ́n lè fi. Ìjágbọ́ pé náà hello. Ọmọ lójú Elédùmarè. Bàbá o. HRM ló ń sọ̀rọ̀ láti Republic of Ireland. Ó dà sà a ṣì wà lórí ètò. Mo kàn fẹ́ fi kún ọ̀rọ̀ tí brọ́dà mi sọ brọ́dà Dèjì Adénúgà. Wọ́n pa òwe kan wípé tí o bá rí ọ̀rẹ́ ẹ fẹ́ ẹni tó fẹ́ kíwọ náà kó fi ṣe ọ̀rẹ́. Mo fi ń dá gbogbo àwọn ènìyàn tó ń gbọ́ wa tó ń wò wá lójú tó ń wò wá báyìí mo fi ń dá wọn lójú wípé ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ lẹ́nu brọ́dà Dèjì Adénúgà ọ̀rọ̀ tí àwọn gangan ń wù níwà tí wọ́n ń ṣe níṣẹ́ ni ò kì í ṣe ọ̀rọ̀ ẹnu o. Nítorí àwọn àgbàlagbà sọ wípé ìpàkọ́ onípàkọ́ là ń rí ẹni ẹlẹ́ni ló ń rí tẹni. Àwọn òkú mọ̀ ìpá wọn pé àwọn kan ń wo àwọn. Bẹ́ẹ̀ni. Nínú ìwà tí àwọn gan ń wò làwọn gan fi ń dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ o. Kì í ṣe pé n tí wọ́n kà níwèé àbí n tí wọ́n kọ́ àbí n tó rí níbì kan o. Kábíyèsí Ọlọ́run. Nítorí wípé nígbà tí o bá pọ́n ara ilé ẹ lé bóyá ìyàwó ẹ ni bóyá bọ́dà ẹ ni bóyá àbúrò ẹ ni tó o bá gbé ga tó o gbé tó o pọ́nlé báwo ni àwọn ará àtàṣe fẹ́ bẹ́ẹ̀ pọ́nlé. Ó pọ̀ nínú àwọn èèyàn wa tó jẹ́ pé tán bá dé ta ọ̀rọ̀ ìyàwó wọn ni wọ́n kọ́kọ́ dálẹ̀ ń lò. Ó pọ̀ nínú àwọn èèyàn tó bá dé ta ìsọwọ́ bá ìyàwó wọn sọ̀rọ̀ gan lójú àwọn ará àta gan báwo wá lára àta ṣe fẹ́ pọ́n ìyàwó ẹ̀ lé àbí báwo lára àta ṣe fẹ́ pọ́n ọkọ ẹ̀ lé. Tẹ́ bá mọ̀ wọ́n dáadáa in person gangan ní face to face tẹ́ bá mọ̀ mi brọ́dà Dèjì Adénúgà dáadáa ẹ̀ẹ́dì bọ́ ṣe máa ń pọ́n ìyàwó wọn lé gidi gan ni. Wọ́n máa ń tọ́jú wọn gidi jẹ́ kí wọ́n máa ní kinní kan ìbàdí àrùn
kìíní kan ní ẹni. nígbà téèyàn rẹni tó ń pọ́n ìyàwó ẹ̀ lé tó ń pè lóríṣi orúkọ tó dùn oríṣiríṣi orúkọ tó dára ṣó pọ́síbù fún ẹni lọ. ẹlòmíì wà wọn rí fíńkà. fún ẹni yẹn kó pe ìyàwó wọn lórúkọ kan tí ò dára. kò pọ́síbù. làwọn àgbàlagbà fi sọ wípé tó nígbà bá ṣe pé gbá ẹ̀. la ṣe ń bá a tó nígbà bá pè lákùfọ́ ayé náà á pè lákùfọ́. nítorí ìdí èyí gẹ́gẹ́ bí mo sọ tẹ́lẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé yín nítorí ìgbésí ayé yín tẹ̀ ń lò àwa ń rẹ̀ kọ̀ọ̀kan ń bẹ̀. Ọlọ́run ọba kò ní jẹ́ kí ẹ rí nǹkan tó máa jù yín lọ kò ní dájú àtúnṣe yín náà. àmín àmín. nígbà tí àwa ń sọ fún gbogbo ayé tá a lè mọ̀ yín mọ́ látijọ́ tí mo ti mọ̀ yín mi ò gbọ́ àbí kí n rí yín pé ẹ̀ ń bá yàn ń fa jàgídíjàgà bẹ́ẹ̀ mi ò rí mo kẹ́kọ̀ọ́ lára yín ni. Ọlọ́run ní láṣíwájú gidi kò ní padà èṣù ní padà yá yín lọ. àmín àmín. ẹ ṣé ọ̀rọ̀ gidi ni Ọlọ́run wà pẹ̀lú wa o ẹ pẹ́ fún wa o àmín. ó dìgbà kan náà o. ẹ ṣeun sà. Ọmọlójú. bàbá o. wọ́n kí ọwọ́ bọ̀ mí lẹ́nu lápá ibẹ̀ yẹn. màá kàn sọ gbólóhùn díẹ̀ kí n tó máa lọ ṣùgbọ́n kí n tó sọ gbólóhùn yẹn ẹni tí wọ́n bá fẹ́ bá mi sọ̀rọ̀ DY relationship clinic wà lórí Facebook wọ́n lè easily rí mi bá sọ̀rọ̀ ń bẹ̀ DY relationship. wọ́n lè bẹ̀rẹ̀ tí ẹ̀yin tẹ̀ ń pẹ́ wá tẹ̀ ń wò wá bẹ́ẹ̀ bá fẹ́ kàn sí wọn ẹni nǹkan 2 sí 3 tẹ́ fẹ́ bá wọn sọ ọ̀rọ̀ àṣírí lẹ fẹ́ bá wọn sọ ní àwọn nǹkan tó jẹ́ wípé ó lè àwọn ọ̀rọ̀ àṣírí tó jẹ́ pé kì í ṣe nǹkan téèyàn lè gbé sí gbangba tó jẹ́ pé ẹ kàn sí wọn DY relationship clinic wọ́n ní kẹ́ ẹ wò lórí Facebook ẹ rí wọn bẹ́ẹ̀ bí wọ́n tẹ́ bá fẹ́ sọ ẹ fi mẹ́sàgì lẹ̀ fún wọn wọ́n á dẹ̀ dá yín lóhùn náà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni wọ́n dẹ̀ lè bá mi sọ̀rọ̀ lórí WhatsApp nọ́mbà yẹn. ọ̀dà ṣé ẹ máa fi nọ́mbà sílẹ̀ fún wọn. máa fi ilẹ̀ báyìí 3+353. +353. 899. 899. 54. 54. 6728. 6728. Fún àǹfààní ẹ̀yin tẹ́ fẹ́ bá wọn sọ̀rọ̀ lábẹ́ aṣọ +353 899 54 6728. ẹ bá tẹ̀ sójú screen àwọn. nígbà míì o ó máa ń mú owó dání o. mo sọ náà níbẹ̀rẹ̀ mo ní HRM kí ọwọ́ bọ̀ mí lẹ́nu. wọ́n ní ìyàwó mo máa ń pọ́n ìyàwó mi lé dáadáa òótọ́ ni ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ lápá kejì ńbẹ̀ ni pé ìyàwó tá ẹ̀ sọ yìí gan òun náà máa ń pọ́n mi lé. èèyàn ò lè pé kì í ṣọ́nà kan ló wà. bẹ́ẹ̀ ni èèyàn ò lè nírú ìyàwó tí mo níyẹn kí ó má pọ́nrú ìyàwó bẹ́ẹ̀ lé. wọ́n tún sọ kankan tó tún fẹ́ fara pẹ́ eléyìí tí wọ́n sọ yìí wọ́n ní báwọn ṣe mọ̀ mí o pé báyìí ni o àwọn ò gbọ́ bákan rí ọ̀hún àwọn ò ṣe òótọ́ náà sọ òótọ́ ni wọ́n sọ ṣùgbọ́n tí mo fi sọ pé wọ́n kẹ́ ọ́ bọ̀ mí lẹ́nu ni pé kì í kúkú ṣe bí mo ṣe rí yìí náà ni mo rí tẹ́lẹ̀ ǹjẹ́ ọ̀rọ̀ yẹn ò yé yín gbogbo àwọn nǹkan tá à ń sọ fáwọn èèyàn pé kán má ṣe báyìí kán má ṣe báyìí gbogbo àwọn nǹkan táwa náà ti ṣe rí ni àwa rí i wípé eléyìí gan lè ṣàkóbá fún ọmọ ẹ̀dá kì í ṣe fún ìgbéyàwó èèyàn nìkan ó lè ṣàkóbá fún wọ fúnra rẹ̀ gangan náà gbogbo ìgbà tá a dẹ̀ ń ṣe tá à ń sọ yìí ìyàwó tá à ń sọ yìí òun náà wà nínú ilé ọkọ ẹ̀ ó jókòó bẹ́ẹ̀ kì í sì ṣe pé àwọn nǹkan yìí bá lára mu pípadà tí èèyàn padà lóde gbogbo tá à ń wí ìyàwó yìí náà nípa tó kó ń bẹ̀ ìyẹn ní ìbéèrè tí ó béèrè lẹ́ẹ̀kan pé ìgbéyàwó máa ń tètè dàrú nsìn tí mo sì sọ pé àìlè nífaradà àìlámúmọ́ra tí àwọn èèyàn bá mọ̀ wípé nǹkan tó dáa ó máa ń kọ́kọ́ ní kó sọ́wọ́ bákan kó tó wá di pé ó dáa wọn ò ní tètè fìgbéyàwó wọn sílẹ̀ wọn ò ní tètè kúkú máa sọ pé wò èmi ò lè gba eléyìí mò ń kẹ́rù mò ń lọ àbí mi ò fẹ́ eléyìí wọ́n da irú obìnrin síta ńṣe ni àjọ máa fara dà fúnra wa ẹ mọ̀ pé nígbà tá a máa gbéyàwó láṣẹ̀ṣẹ̀ gbé ọmọdé jọ nìyí ìwà ọmọdé wà ń bẹ̀
ìwà ọkùnrin wà lára ìwà obìnrin wà lára a sì ti oríṣiríṣi lẹ́nu àwọn bàbá àtàwọn ìyá wa àwọn yẹn la dì mú tá a fi ń bá ara wa lò ní ìgbéyàwó ayé àwa yóò sì gbà bẹ́ẹ̀ láti jókòó ká jọ bára wa sọ̀rọ̀ ká láàmú mọ́ra ká ní faradà fúnra wa ká sì bẹ Ọlọ́run kó ràn wá lọ́wọ́ nígbà náà la tó wá lè jẹ adùn ara wa ìyẹn ni àwọn kan tí mo fẹ́ sọ nìyẹn pé irú obìnrin tó ní farabalẹ̀ tó fi ara dà fún èèyàn bẹ́ẹ̀ yẹn ó yẹ kí èèyàn pọ́n lé àti pé àwa náà yóò kì í ṣe pé àwa náà ò wá kì í ṣe pé àkókò wa nígbà kankan tí à ń bínú tàbí tá à ń ṣe ara wa ṣùgbọ́n a máa ń wò ní pé ta ni mò ń bínú sí ìyàwó mi ni mò ń bínú sí ọkọ mi ni mò ń bínú sí bí o lè bínú sí bẹ́ẹ̀ ni ń bínú sọ́ta mi nítorí náà ìbínú yẹn gbọ́dọ̀ mọ níwọ̀n ẹni tó ṣe ni kó o bínú sí kẹ́ẹ̀dẹ̀ sọ tó ṣe yẹn kẹ́ ẹ̀ yanjú ẹ̀ kẹ́ máa béèrè ìfẹ́ eléyìí wà fún ọkọ àtaya ó wà fún àwọn èèyàn méjì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí bá ara wọn ṣe pọ̀ tó ń bá ara wọn ṣe gẹ́gẹ́ bí a máa fẹ́ra wa o àbí a máa di lọ́kọ láya lọ́jọ́ iwájú o ẹ jẹ́ á ní faradà fún wa. ẹ ṣeun. ọpẹ́ pàtàkì lọ́wọ́ ni. ọ̀rọ̀ náà lẹ́gbọ́n yẹn o ọ̀rọ̀ ṣítì kan kò dù báyìí lọ kí n tó release yín KB Genty wọ́n ní very lovely man God bless you sir. àwọn tèmi nìyẹn. HRM Saheed Olamilekan wọ́n ní can people please learn from his experience God will help us. Mobolaji Ogunsesan wò yín láti ìlú Amẹ́ríkà Abdulateef Giwa wọ́n ní very humble man. mo ń bọ̀ lọ́dọ̀ wọn lamẹ́ríkà láìpẹ́ lágbára Ọlọ́run. Olúfẹ́mi Fidei Defensor Otaros Abinkan wọ́n ní he is one of the few actors I so much respected in Nollywood. I have no doubt about his personality. Although I had little or no encounter with him physically, I think his amiable spirit precedes. Is a man of good repute. ṣeun. ọ̀rọ̀ ńlá Yínká Rídìmù ń kí láti Amẹ́ríkà. ṣeun. Màmá jùlọ náà láyàn láti Amẹ́ríkà wọ́n ní kí Ọlọ́run wa ṣàánú fún gbogbo wa òdodo ọ̀rọ̀ lẹ́sọ̀. Àyàbá ní Máṣọ́ Ọláọlá wọ́n kí Alájì Ọlárẹ̀wájú MX. Balẹ̀ àwa Dìlémú Olúgbóyèga Michael wọ́n ní akínyín láti Baltimore ní Maryland. àwọn gangan ni mò ń bọ̀ lọ́dọ̀ wọn Baltimore. ara àwọn olólùfẹ́ wa náà ni wọ́n lórí ètò wọn lè ṣe kí wọ́n darapọ̀ mọ́ wa Fasasi Akeem Ọlọ́túnbọ̀sùn Olúgbóyèga Michael sọ̀rọ̀ Alhaji Agoro Monsuru ẹ ṣé àdúpẹ́ HRM Ṣọlá ní Màṣàun Bàtúrè ẹ ṣeun màámi láti Ilé Ifẹ̀ lọ́hùn Dúpẹ́ Ọlábalógun Yétúnjí láti ìlú Qatar làwọn ti ń wò yín wọ́n làwọn náà ń kí yín Tèmilọ́lá Ìràwọ̀ Jésù Ṣónẹ́kàn wọ́n làwọn ń kí yín náà láti Maryland náà Fáwọlé Sunday ẹ ṣé àdúpẹ́ Ọ̀túnba Adéyẹmí Ọ̀ṣọ́mọkò wọ́n ní ẹ kú iṣẹ́ takuntakun Victoria Ọláníyì ń kí yín Mọ́mí D àfọwọ́ṣe Mọ́yọ̀ Sọ́rẹ́ Adéyẹmí àwọn náà ń kí yín Ayọ̀mídé Isaac Olúwatóbi wọ́n ń kí yín Ọ̀túnba Adéyẹmí Ọ̀ṣọ́mọkò wọ́n ní ọkọ̀ ìpàdé àrán. ó ṣe o olùkú mi. Tẹ́mi Odúlàjà àwọn ní Uncle Deji Thespian you are loved and appreciated. Thank you. èyí tán sọ ẹ́dà gbẹ̀yìn ló yé. Lizzie Braxton ẹ ṣé Victor Ọláníyì Lukman Rabana Zainab Odù pé wọ́n ní ẹ kú ètò ẹ kú ìjókòó sà àjíǹde ara máa jẹ́ o. àmì o. Adédèjì Ayọ̀mídé Sarah Princeola Akínyẹmí Kúdírát Ọlátúnbọ̀sún ẹ ṣé. àwọn èèyàn pọ̀ bìbà lórí ètò tán ní ká máa kí yín Basirat Alao wọ́n ní in that film Scapegoat ẹran ìyá is that lady that acted your wife your real wife? Someone told me. àwọn fẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ di. bẹ́ẹ̀ni ìbàdí àrán mi nìyẹn. ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn o àǹtí Basirat Alao. Ọ̀túnba okay my sweet prince Síkírù Àyìndé ẹ ṣé gbogbo náà ní ká kí yín pátápátá náà ni. tó ẹ bá dágbére fún àwọn èèyàn ní orí ètò ìlówó ní ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òun fànà fún òjẹ́. bàbá ẹ sọ èyí tí wọ́n ní ká padà gbé yín wá pẹ̀lú nǹkan tí à ń sọ wọ́n nítorí kò sí àkókò púpọ̀. àwa náà á wo ìgbà tí a bá máa padà gbé yín wá tí àjọyàn náà gbogbo rẹ̀ délẹ̀ pátápátá
ẹ bá fún àwọn èèyàn wa nímọ̀ràn sí méjì ẹ bá wa kí wọn pé ẹ ti ń lọ́nà lórí ètò yìí àwa sì wà lórí ọ̀rọ̀ sí ti ń tiwa o. bẹ́ẹ̀ni ẹ ṣe ohun tí màá sọ fún àwọn èèyàn wa ni pé màá kọ́kọ́ dúpẹ́ pé ẹ kú ìfẹ́ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run Olódùmarè á máa tún ilé àtọ̀nà yín ṣe àwọn tí wọ́n sì wà ní ìgbéyàwó ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á gbìyànjú ká tún ìgbéyàwó wa ṣe kí Ọlọ́run Olódùmarè kó bá wa tún ṣe àwọn tí wọn ò sí nínú ìgbéyàwó ayé ò parẹ́ o tó bá wù yín láti padà bọ̀ sínú ìgbéyàwó Ọlọ́run á ràn yín lọ́wọ́ á jẹ́ kẹ́ ẹ rí yàn dáadáa ẹni tó máa nífẹ̀ẹ́ yín tó máa fa balẹ̀ dúró tì yín Ọlọ́run á yàn fún yín ẹ má yẹ kẹ́nìkan tàn yín ẹ má yẹ kẹ́nìkan sọ fún yín kẹ́nìkan fún yín ní èrò ọkàn pé torí ò sí nílé ọkọ tiẹ̀ ti bàjẹ́ ò wúlò ò ní lárí kí ló ń jẹ bẹ́ẹ̀ ò níyàwó wọ́n ní ó mú sọ fún yín pé gbogbo nǹkan ti yí padà níjọ́ sí wọn dápọn ò sí fọ́ba tí ò lólórí ẹ jọ̀ọ́ ṣé wọn máa pọ́n nílé báyìí nígbà tó lórí ti lọ aláyé ò rí bí wọ́n ṣe tó gbà ẹ jọ̀ọ́ ìgbéyàwó kọ́ la máa fi wọ̀jọba ọ̀run ìgbéyàwó fún àǹfààní ara wa fún ìgbádùn wa láyé yìí ni Ọlọ́run Olódùmarè kó jẹ́ ká gbádùn ara wa. àmín àtẹ̀dùn. mi ò ní dágbére torí mo wọ̀n pé àìtún máa ríra wọ́n sọ fún wa náà ni pé ó di gbà kan náà ẹ ṣe. ẹ ṣeun pé a pè yín pé ẹ jẹ́ wa ẹ wo pé àwọn ọmọ kékeré wo ló ń pè yín káàkiri lẹ́gàn ẹ̀jẹ̀ gbádùn tán fi fóònù lẹ́yìn káàkiri yìí. àgbàlagbà ni wọ́n náà mọ lójú ẹni bá jù ẹ lọ ẹ̀yin ẹ̀yin wa tó ń gbọ́ wa mo kàn sọ lẹ́ẹ̀kan ni mo pè wọ́n lọ́wọ́ kan wọ́n dá mi lóhùn mo mọye fóònù kọ̀ tí mo pè ó lọ́sàn-án lóru látàlẹ́ bí n bá pè wọ́n láago méjì wọ́n wá ní kí n pè wọ́n láago méjì mo bá kọjá ìṣẹ́jú mẹ́wàá wọn ní gbé wọ́n á ní aago méjì ni mo ní kó pè mí àmọ́ tàbá síbẹ̀síbẹ̀ náà àdúpẹ́ pé ẹ fún alákòókò náà ti àrí tàbá pè adé nígbà tàbá pè ń gbà mí náà pé ẹ jẹ́ wa tó láṣẹ ìgbìmọ̀ ọ̀dà ẹ ṣé ẹ bá mi kí gbogbo lé o. ẹ ṣeun ó dàbọ̀ ẹ kú iṣẹ́. DJ Murphy láti yàrá àgọ́dọ̀ lọ́hùn ẹ bá káwòrán yẹn kúrò. ó ń pè lónìí mi ò àwọ̀ mi dùn mọ́ mi ìṣe ni mi ò máa rìn máa yọ padà bí mo tilẹ̀ dúdú mo múnú ṣe funfun ìṣe ni mi ò. a ṣì wà lórí ètò ọ̀rọ̀ ìṣítí ń tiwa a ní ìṣẹ́jú díẹ̀ ká tó lọ lórí ètò. àgbẹ̀ dúdú lánàá òde òní ṣàwá lárugẹ la ṣe àyájọ́ bíbí rẹ̀ rò ṣẹ́fọ̀ ọjọ́ tí ìlú wa Nàìjíríà gba òmìnira ní mi lọ́wọ́ àwọn èèbó aláwọ̀ funfun dúdú ní mi mo múnú ṣe funfun. ṣùgbọ́n àdúrà òmìnira lọ́wọ́ wọn ọ̀bá náà bára gbogbo wa ló ń jó gbogbo wa ló ń yọ̀ lóòótọ́ òmìnira dára jìnnà àjẹbẹ ṣe bí dúdú náà mi. wọlé ṣòro ní ìga ṣe bí dúdú náà mi. lóòótọ́ la rí àwọn ìlọsíwájú tó ti dé bàlú wa látìgbà náà. ó sọ ìbò títí tó fi di Nobel ọ̀rẹ́. Most University African continent ló ti jáde. ọmọ ẹlẹ́rọ náà ní ìrègùn fún ọmọ oró tó ṣí. adúpẹ́ pẹ́ o. ó jáde lọ látẹ̀jú wọn náà ní iṣẹ́ bàbá mi. bóyìnbó. wọ́n ní kájọ fọwọ́sowọ́pọ̀ kó lè dáa náà ni. òyìnbó ló mẹ́rìndé ọkùnlálẹ̀ nígbà ẹ̀kọ́ sùn. bóyìnbó mo bí ẹ. kájọ fọwọ́sowọ́pọ̀ kó lè dáa òun náà là ń sọ àbí kílẹ̀ yìí náà rò. ó ṣe DJ Murphy láti ilé agodo lọ́hùn mò ń gbádùn rẹ̀. ẹni tí mò ń sọ ni pé mo fẹ́ fi orin kékeré yìí síná láti ọ̀dọ̀ King Sunny Adé. ẹ bá ń gbé sí láti yàrá àgọ́dọ̀ lọ́hùn. Nàìjíríà yìí tí gbogbo wa ní kó máa gbọ́dọ̀ bàjẹ́
torí kò sí ibòmíràn. Nàìjíríà ò gbọ́dọ̀ bàjẹ́ Àjò lè torí pé gbogbo wa ni ẹ jẹ́ ká kò síbi tá a lọ bá a bá bọ̀. gbé Wọ́n ní ilé làbọ̀ sinmi oko bá a bá roko bá a bá rodò orí dandan ká fàbọ̀ sílé. Kọ́lọ́ba mi ìlú àkóṣe àánú wa nílùú Nàìjíríà ni. Lórí ètò mi àti Mísírà ọmọ Asúnramú lánàá ó darapọ̀ mọ́ mi lórí ètò a sọ nǹkan kan. Sísítà mi Àtinúkẹ́ Bùnmi Olúwa yóò ṣe Adédọlápọ̀ Mùsùlùmí Púpọ̀ọlá Adéṣọlá Adéyẹyè bọ́dà mi Mísírà Asúnramú Tósìn Akínṣẹ̀yẹ Akínfẹ́mi Adéníyè Prince Babatósìn Akínṣẹ̀yẹ Betty Dọlápọ̀ KB Jẹ́ntì Ẹ̀ṣẹ́ Babalọ́lá Àmínátà MC Debix ṣàlàfíà lẹ́wà YBK Yẹ́misí Bánjọ Kárọ̀wé Ìyá Àbèjì ṣàlàfíà lẹ́wà Ààrẹ Danjuma Olúwatóyìn Jackson Yàrá àti Ṣọlá wọ́n ní Nàìjíríà bàjẹ́ àdúrà ní kí a máa gbà a gbọ́dọ̀ sọ pé ó bàjẹ́ ó dáa náà ní ká máa sọ torí kò sí ó ní ká máa fi ire ká máa wá ire ká máa wá àlàáfíà ilẹ̀. Ẹ jẹ́ ká ká máa fi ẹnu ire ká máa fi pè ṣọ̀kan. bàbá fọwọ́sowọ́pọ̀ tá a fi mọ̀ ṣọ̀kan ìlú wa ó dáa gbẹ̀ láṣẹ Èdùmàrè. Àṣàrò ló dára káfínú rínú ká ẹ gbọ́ bò ní ó ṣe dáa kí Nàìjíríà kó lè tẹ̀. níbo ló yẹ kó ti bẹ̀rẹ̀ Ogun ọ̀tẹ̀ àwọn èèyàn mọ̀ ní charity begins from home ká gbàgbé ìjà ẹlẹ́yàmẹ̀. lílà tí kẹsàn-án ròde Haúsá gẹ́gẹ́ bí àwọn olùtúmọ̀ Yorùbá ṣe láṣájọ ó bẹ̀rẹ̀ láti ilé ẹnì kọ̀ọ̀kan wa ìjọba ìlú Nàìjíríà bẹ̀rẹ̀ láti ilé ẹnì kọ̀ọ̀kan wa ọjà bàbá mi ò tiẹ̀ lè ṣe ilé rẹ̀ kó dáa bó ni ó ṣe wá bọ́ sí di ìjọba tí ó wá ṣe dáa àjọgbé ìyá mi ò lè ṣètò ilé rẹ̀ kó dáa bó ni ó ṣe wá dé ipò women leader tí ó wá ṣe kó dáa ẹ bá rọ ọmọ gan míì ọmọ tá a bí láti kékeré tí a tọ́ bó ni ó ṣe jẹ́ aṣíwájú ọ̀la nílùú Nàìjíríà òun ni mo fi sọ lẹ́ẹ̀kan tí mo ní charity begins at home tí gbogbo wa ní lílà tí kẹsàn-án ròde gbọ́dọ̀ bàjẹ́. ọwọ́ tá a bá fi máwọn ọmọ wa láti kékeré Òmíràn tí a ní òun ni ó bá wọn dàgbà àjò lè tẹ̀. òun ni ó wá dífá bí wọ́n bá jẹ́ olórí ìlú Ẹ jẹ́ ká àbí bí wọ́n bá jẹ́ olórí agbègbè ṣọ̀kan. bí ó ṣe wá dáa orú ìwà tí wọ́n ń wò àwọn òbí gan fúnra wa jẹ́ ìwà táwa gangan ń wò fúnra wa jẹ́ ajá àwòkọ́ṣe fún àwọn ọmọ wa. Bàbá mi bó bá lọ látàárọ̀ Ṣálájà ó dago 12 òru kó tó wọlé lóde tó ó ti gbàgbé pé àtàárọ̀ ló ń ti lọ. nípa ọ̀rọ̀ Gbogbo àwọn ọ̀rọ̀ tó yẹ ó bá ọmọ sọ àwọn ọ̀rọ̀ tó yẹ ó bá ìyàwó sọ kò ní lè sọ ẹni ẹlẹ́ni ti jẹun ó ti sùn kó tó wọlé. ajé wa. Ìdájí kùtùkùtù láago 4 láago 5 tó ti lọ á ní ṣèbí torí tráfíìkì Ilé ò kárí ẹnu yẹ. àsìkò tó yẹ kán jọ péjọ kán jọ jòkó kán fìmọ̀ ṣọ̀kan Sọ pé abẹ́ káwọn méjèèjì jọ ronú bó o láṣẹ gbé bá. kájọ gbé Nígbà tó bá sákòókò fòrú nǹkan bẹ́yẹn kájọ gbé ó bá yá gbogbo àwọn ojúṣe tí wọ́n wá dálé ìjọba lórí. bóyá Ìyá mi ò tiẹ̀ ní táìmù pátí ní 24/7 wọ́n mú gèlè lé ní wọ́n máṣọ lọ́la ọ̀pọ̀lọpọ̀ gòdì ní bẹ́ẹ̀ ńlé rẹ̀. gbogbo wa ní kó máa gbọ́dọ̀ bàjẹ́ torí Ó ń bá yín lọ díẹ̀díẹ̀. tí a lè lọ àjò lè dàbí. Àwọn ojúṣe wo ló yẹ kẹ́yìn gan ṣe ládùúgbò yín? Jẹ́ ká ṣọwọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan. Wọ́n ẹ̀ pé mo sọ mo ní ó bẹ̀rẹ̀ láti ilé ẹnì kọ̀ọ̀kan. Ilé Oríṣiríṣi ojúṣe gan ló wà fẹ́yìn gan ládùúgbò tẹ́ ẹ wà tẹ́ ń gbé. Ẹlòmíì ò tiẹ̀ mọ ojúṣe rẹ̀ gan ládùúgbò ibi tó wà. Wọ́n fẹ́ lòmíì jẹ lórí ọmọ àdúgbò kò mọ ojúṣe rẹ̀. Ẹni tí ò mójúṣe lórí ọmọ ládùúgbò ṣé òun ni ó wà mọ ojúṣe kánsẹ́lọ̀ ládùúgbò? Ẹni tí ò mójúṣe kánsẹ́lọ̀ ládùúgbò ṣé òun ni ó wà mọ ojúṣe local government chairman? Ẹni tí ò mójúṣe local government chairman ṣé òun ni ó wà mọ ojúṣe bó bá dépò house of assembly? Ẹni tí ò mójúṣe house of assembly ṣé òun ni wá ṣepò gómìnà? Ká má ẹ̀ sọ pé nígbà tó wá ṣe tó tún wá ń lu federal house of rep bóyá ní ó ṣe mójúṣe tó fẹ́ ṣe ń bẹ̀. Bó bá yá lòun fẹ́ ṣe senator yóò padà wáyé lòun fẹ́ ṣe governor bó bá padà àti lòun fẹ́ ṣe president ẹ̀gbọ́
ẹni tí ò mójúṣe àdúgbò rẹ̀. Mo láàyè kankan tó máa ń ṣẹlẹ̀ nílẹ̀ Ìbàdàn bá a bá jọ wò ó síra wa kó tó lè jọba níbàdàn kó tó lè jolúbàdàn ó kọ́kọ́ jẹ mọ́gàjì ilé rẹ̀. Bọ́ bá jẹ mọ́gàjì tó ṣe mọ́gàjì ilé rẹ̀ dáadáa ó ṣẹ̀ṣẹ̀ wá róyè bóyá ẹ̀kẹ́ndínlọ́gbọ̀n Olúbàdàn àbí ìkọkàndínlọ́gbọ̀n Olúbàdàn. Nígbà tó bá fi jolúbàdàn gan o ti mójúṣe ilé rẹ̀ tán. Kò lè fi mọ rí àwọn kábíyèsí Olúbàdàn tó jẹ́ pé àwọn ń lọ́jọ́ lórí. Kábíyèsí ọba Olúbàdàn mo kí yín o, ajé òkúkú ló sọ. Súnmọ́ba níwọ̀n ẹgbẹ̀fà mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà. Ṣèbí torí kọ́ba mọ́ba àpamí ni. Ẹ wo bó ṣe máa ń ṣẹlẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ìwọ tó o bá mójúṣe rẹ láàrin ẹbí ò mójúṣe rẹ ṣé wọ́n ló fẹ́ mójúṣe rẹ ní local government council. America plus Germany. Nígbà tọ́lọ̀ ń bá tiẹ̀ tún wá gbé ọ tó wá tún jàjà dépò local government chairman gan. Àbó tiẹ̀ tún wá di councillor gan. Ọ wà ní jẹ́ káyé gbádùn mọ́. Jíìpù tó burú jù ìdí yín. Ẹ wà kún mọ́tò ní tí ń tẹ̀lé. Kò sẹ́ni tó máa rí yín rárá. Local government chairman lásán. Ẹ wà kọ́lọ́pàá bíi mẹ́fà ẹ kò lẹ́yìn. Kí ló dé? À ń wá yín kiri. Nígbà tó pẹ́ lómi nǹkan iṣẹ́ ọwọ́ rẹ̀ ò mọ́. Kò sí ní mọ kọ́lọ́pàá mẹ́wàá márùn-ún káàkiri ìgboro. Nígbà tó bá sẹ́yìn local government kọ̀ sí àníkẹ́ fi 2 constituency yìí ṣe. Gbogbo location tí wọ́n ń kó fún níbo lẹ̀ ń kó sí. Ẹ bá ti yọ ti family yìí ń bẹ̀. Ẹ yọ ti ọmọge, ẹ yọ ti ọkùnrin, ẹ yọ tóbìnrin. Ilé ọtí náà ó bá tiẹ̀ lọ. Èyí tó kù mélòó lẹ fẹ́ fi ṣe ti local government yìí? Òótọ́ ọ̀rọ̀ là ń bá yín sọ. Àwọn èèyàn ní aṣọ tí amúlódé lódùmarè ẹnu mi òkùnkùn ní pa mí pẹ̀lú àṣẹ Èdùmàrè àmáwọ̀ ní lóòótọ́ ọ̀rọ̀ lẹ́ẹ̀ka mọ́ sọ. Nígbà táwọn náà bá dépò ẹ̀yin tẹ́ láǹfààní láti máa gbọ́ mi tàbí láti máa wò mí. Ṣèbí torí nǹkan kékeré tó ṣe ń jọ́ sí. Torí pé o tún constituency ẹ̀ ṣe o tún local government rẹ̀ ẹ̀ ṣe òun làwọn èèyàn tí ẹ ṣe dìbò fún ọ tani kó wá lọ represent wọn nílé ìgbìmọ̀ asòfin kékeré èèyàn state house of assembly ó dẹ̀ débẹ̀ tán ó wá tún ya ọ̀tọ̀wọ́ rẹ̀ kí ló dé gbogbo àwọn owó tó yẹ kẹ́ ẹ mọ́ fi ránṣẹ́ ẹ mọ́ fi tún ayé àwọn èèyàn ṣe bọ́sìrì ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ṣe pátá kò sí ìtẹ́ ẹ̀ ṣe ń bẹ̀ ẹ̀ ń fowó ṣe fàájì káàkiri ìlú èbó ẹ ti ń lọ ìlú èbó náà kí pẹ́ lọ kọ́gbọ́n bẹ́ẹ̀ ẹ lọ ṣe fàájì ẹ lọ ṣayé bẹ́ẹ̀ nílẹ̀ ayé tí òjò kékeré yìí lọ gbogbo nǹkan tẹ́ ẹ rí ìlú èbó tẹ́ ẹ rí ẹ̀ ṣe kó wá sí Nàìjíríà kẹ́yìn náà wá ṣòro ẹ̀ Nàìjíríà nílùú wa ìbí ọgbọ́n ló yẹ kẹ́yìn náà lọ kọ́kẹ́ wo bó ṣe rí ẹ wo mélòó la fẹ́ rò ní ìyẹn Adépèlé títí dórí gómìnà ìpínlẹ̀ àkọ́kọ́ tó ṣe náà làwọn èèyàn fi dìbò fún ọ ẹlẹ́ẹ̀kejì ó wá gbọ́rùn léegi olóòjẹ gbèsè sílẹ̀ gbèsè wo ló jẹ́ ń bo ló ti rí gbèsè tó ń jẹ ìgbà tó ń kàmpé sówó tiẹ̀ ló fi kàmpé àmúyẹ àwọn tó sponsor wọ́n ti gbàdúrà nígbà tó o bá débẹ̀ wàá ṣe wọ́n dáadáa ó débẹ̀ tán ló gbọ́rùn léegi gbogbo ṣe ń jẹ́ àpò ara rẹ̀ ẹ wo àwọn nǹkan tó ń bà lóru wa jẹ́ tí ò jẹ́ kí ìlú wa ní ìlọsíwájú máa sọ tòótọ́ ọ̀rọ̀ wọ bíà ojú kòkòrò ìmọ̀tara ẹni nìkan gbogbo ẹ̀ pátápátá ló kún bẹ́ẹ̀ àìsífẹ̀ẹ́ kò sí fọwọ́sowọ́pọ̀ bí ò bá ti fọwọ́sowọ́pọ̀ kò sí ìgbéga ọlọ́ọ̀bá mi dùn àkóṣà àánú wa ni. United we will stand. Ẹ̀gbọ́n bí King Sunny Adé ṣe ń sọ United we go stand divided we fall. Èyí ni tó bá a bá fọwọ́sowọ́pọ̀ à á dúró bá a bá ti pín èyí tí ò dára. Ọmọ lójú Olódùmarè mo sọ tèmi lórí ètò lónìí náà kí n tó lọ àmọ́ màá sọ eléyìí àwọn kan àtúnṣe tí wọ́n tẹ̀ mọ́ bẹnu àtẹ́lù àwọn kan bá débẹ̀ kò sí ohun tí wọ́n ń ṣe wọ́n wá bẹnu àtẹ́lù kàkà kó ẹ ká gbáwọ́ pọ̀ ká gbárùkù ti àwọn tó wà ń bẹ̀ káwọn náà lè ṣe dáadáa ẹ̀yin tí antagonist lọ́lọ́run dá yín kò síjọba tó dórí àléfà àti ṣègbè mọ́ antagonize ẹ̀ bí wọ́n sì gbé yín síbẹ̀ yín gangan fúnra yín ẹ̀ lè ṣe èèyàn honourable síwájú pátápátá lóòótọ́ la kí yín ẹ kú iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe àwọn báyìí náà bá fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ bá fẹ́ jẹ nǹkan ẹ jẹ́ wọ̀nba lóòótọ́ bọ́ bá fún wèrè lọ́kọ́ kan ní kó roko àgbà rẹ̀ ní òròkó síjú àmọ́ ẹ mọ́jọ́ pọ̀ jù ẹrù tàwọn mẹ̀kúnnù ẹrù ti tàwọn èèyàn tí ń sọ́fà nílùú ẹ bá wojú títì ńbàdàn lé lọ́hùn
ẹ bá ojú títì Ìlọrin lọ ẹ rápọ̀lọpọ̀ àwọn tí ń tọrọ bárà káàkiri ìgboro wọn ọ̀rọ̀ oúnjẹ jẹ bẹ́ẹ̀ lẹ́yìn ra bàtà tẹ́ ń kọ́lé ńláńlá ẹlòmíín ra jíìpù ẹlòmíín ra jẹ́ẹ̀tì ẹnìkan sọ lórí amóhùnmáwòrán jọ́sí ó ní bàtà tó ń wọ̀ lásán ló tó fídì gbogbo Nàìjíríà èyí ń pé bàtà tó ń wọ̀ lásán tó bọ́ gbogbo Nàìjíríà ẹ̀yin náà gbọ́rù nǹkan mọ́ yẹn bóòní ló ṣe wá dà wọ́n ní ká mọ̀ gbàdúrà kọ́lọ̀ fáwọn aṣíwájú kọ́lọ̀ fún aláṣíwájú rere nígbà ọ̀la tó fẹ́ ráṣíwájú rere ẹjẹ́ bára wa sọ̀rọ̀ ẹjẹ́ pé àrò àti ọ̀dọ̀fín inú wa ká bára wa sòótọ́ ọ̀rọ̀ papọ̀ gbogbo ẹ̀yin sọ̀rọ̀ tẹ́ ń gbọ́ mi ẹ sọ ọ̀rọ̀ gidi jáde ẹ sọ fáwọn èèyàn tí ń ṣẹlẹ̀ ń gbòòrò gbogbo ẹ̀yin oníwèé ìròyìn pátápátá bó bá ṣe gọ́ṣìpù ni ẹ gbé ẹ print ẹ jáde ẹ sọ bí ìlú wa ó ṣe dà yín náà ẹ tẹ̀ sínú ìwé ìròyìn gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ pàápàá lórí Facebook lórí íńtánẹ́ẹ̀tì lórí anywhere ẹ bá ti ń sọ̀rọ̀ ẹ fọ̀rọ̀ à ń bóra ẹni sílẹ̀ ẹ sọ̀rọ̀ bí ìlú ó ṣe ní ìlọsíwájú ọmọ lójú Olódùmarè ló sọ bẹ́ẹ̀ iṣẹ́ tọ́lọ̀ ọbẹ̀ ẹ̀dùn àárọ̀ mi ni mò ń jẹ́ ẹ wo ọ̀rọ̀ pọ̀ núwèé kọ́bọ̀ ààrẹ ajọ́ mùsùlùkùn ààrẹ àkókò ìjẹ́ mọ̀ bìtì ń ṣẹ́wọ́ sí mi nílé agodo lọ́hùn. ẹ jẹ́ àfẹ́ lè ṣe fàájì kí fi wọn dágbé lórí ètò àwọn ọmọ lójú Olódùmarè mo fẹ́ wọn lọ lé mi. mi jù lánàá yẹn ṣe olùwàtò yẹn sì ó pẹ́ díẹ̀ kẹ́ tó dé àmọ́ ẹ ṣe àìsíwọ̀ lóyún kẹlẹ̀ ní àwọn kan tá a ti ṣe láti bẹ̀rẹ̀ olùwàtò yẹn sẹ̀ Akínbọ̀bóyè Olúfẹ́mi èé ń bọ̀bì ẹ ṣé mo dúpẹ́. èmi lólúwa ìràwọ̀ Jésù Ṣónẹ́kàn ẹ bá mi kí àbúrò mi Dábírà Alákàbùkọ́lá Jìnẹ̀ ọpẹ́ ẹ̀mí ẹni Ọlábàṣẹ Ọlákẹ́mi Ọlọ́run ní Ṣọlá ẹ̀ṣẹ́ Járí àti Ṣọlá ẹ̀ tí sùn Ìyọ̀mí Ìjẹ̀ṣà yóò jayé Abímbọ́lá ààrẹ Bọ́bagún Àmàrú Fẹ́ṣẹ́ mo kí màá mi Princess Yínká Báyé Oyèfẹ̀sán ọmọ ń darapọ̀ mọ́ mi lórí ètò ń gbogbo ìgbà Princess Yínká Báyé Oyèfẹ̀sán ìyá Obama ń kọ́ mi ò rí wọn lórí ètò Olúkẹ́ Yusuf ẹ̀yìn lójú Bàbá God mi ò rí wọn lórí ètò sísítà mi Yẹmí Àdìgún mi ò rí wọn lórí ètò. ó ṣe ń forí balẹ̀ fọba orin àdàròyé ìbàkà o àti gbé gígé iṣẹ́ ẹyẹ báwo kò mórí wá àròyé kí ni bàkà máa rí ìgbé kílẹ̀ yẹ ó wulẹ̀ ké lásán kí ló ló kúrò fòun ò ní kọ́. mo kí obìnrin tẹ́ ẹ darapọ̀ mọ́ mi lórí ètò ọ̀rọ̀ ìṣítìrè láti My Sweet 97.5 FM yìí tó kalẹ̀ sílùú London. àgbèrè wádé àwa lọ́lọ́dù orin tuntun tó bá jẹ́ tó lóore ọba ló fi rán wa. ẹ mọ́ gbàgbé àwọn ètò wa tá a máa ń ṣe. àgbèrè wádé. lọ́la èmi àti Prophetess Dùnní Ológo lórí wákàtí kan pẹ̀lú Ọlọ́run ọba ẹ̀já pàdé dédé agogo 5 ti UK tàbí calculate ẹ̀sìn time ọ̀dọ̀ yín ọjọ́ Thursday èmi àti Alhaji Sheikh Idris Ṣùbọ̀rẹ̀ lọ́pẹ́ lórí ètò ìmọ́lẹ̀ mi agogo 5 ti ìlú UK náà ẹ fẹ́ polówó ọjà yín ní nǹkan kí nǹkan tẹ́ ẹ bá fẹ́ ṣe ìkéde ni ẹ fẹ́ ká bá yín ṣàlàyé àwọn kankan lórí ètò ni ẹ̀yin ẹ kàn sí wa níléeṣẹ́ My Sweet FM yìí tó kalẹ̀ sílùú London ẹ lè inbox mi náà kò sí wàhálà máa dá yín lò nǹkan yín kan tẹ́ ẹ bá fẹ́ kí n bá yín ṣe. Fuji Commanders Atunde Yayoba Michael Africa International Music Ambassadors Atunde. DJ Bobby ìjà polówó ọjà kí ló bá lọ lórí ètò yìí bá ti dé láti yàrá àpolówó ọjà kí n mọ̀ dágbére.
ṣó wà bẹ́ẹ̀. Music extravaganza. Àwọn fíìmù wa tí ó jáde àtẹ̀yẹ tó ti jáde. Music extravaganza látúgbédé. Lọ́mọdé lágbàlagbà ẹ̀mú jòjò. Bèbí mi má kẹ̀rẹ̀ láti mú jòjò. Bọ̀bọ́ mi má kẹ̀rẹ̀ láti mú jòjò. Pàdí mi má kẹ̀rẹ̀ láti mú jòjò. Bèbí mi má kẹ̀rẹ̀ láti mú jòjò. Bọ̀bọ́ mi má kẹ̀rẹ̀ láti mú jòjò. Pàdí mi má kẹ̀rẹ̀ láti mú jòjò. Ẹ pílẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan DJ Murphy. Pàdí mi bámọ̀ mi gbé mi sára. Dàdí láyé wá jẹ́kẹ́jọ́. Artistic composition. Distinction sound lórí wa. Bèbí mi má kẹ̀rẹ̀ láti mú jòjò. Bọ̀bọ́ mi má kẹ̀rẹ̀ láti mú jòjò. Pàdí mi má kẹ̀rẹ̀ láti mú jòjò. Orin tó pawó, ìlú tó pawó. Iye tí ń gbèsè ti wá ní. Ọmọ ẹgbẹ́ barista Àtúndé. Barista o. Àtúndé. Fúdí commander. Àtúndé. Fúdí commander. Àtúndé. Súnmọ́ mi, fámọ́ mi, bébí sáyà. Ìbàdí láyé wá jẹ́kájọ́. Ẹgbẹ́ barista Àtúndé. Ọmọ ẹgbẹ́ barista Àtúndé. Ọmọ ẹgbẹ́ barista Àtúndé. Bébí mi jẹ́kájọ́jọ́ wàyí lẹ́jọ́ ti. Báwo lẹ ṣe fẹ́ sí? Kálọ̀ múra kálọ̀ sọ́kọ́ jù. Wọ́n ní kí n gbé wálẹ̀. Guys, you under arrest. Mo tiẹ̀ fẹ́ pa ẹ́, mo fẹ́ pọ̀ ọmọ yẹn ní kẹjọ lọ́mọ fẹ́ra yín lọ́rùn. Ó fẹ́ pa mí. Criminal matters lele is a very serious offence. Ṣé mo? Wọ́n lo arms and criminal matters ẹ mọ bó ṣe rí under the. Also, there's a situation right there. We're on top of it. Over. Let's go. Wetin happen? Wait a minute now. Stop it! Stop it! Ẹ ti ní kí ọkọ yín ó lé ọmọ mi lẹ́nu iṣẹ́ ó dẹ̀ ti lè dẹ̀ complain. Possible kó lé mi padà sílé o torí fáìlì àti fàálì wọn ò jọra wọn rárá kó gbọ́ dáadáa. Ìgbà wo nìyẹn bẹ̀rẹ̀ iṣẹ́ tá a bá jọ wà bá kọ́ńkọ́ ìyẹn dé ní ọ́fíìsì ìyẹn ní í ṣe pẹ̀lú iṣẹ́ tó ń ṣe lọ́fíìsì. sọ̀rọ̀ mọ́tò yàtọ̀ àrọ̀ mo ti ń pè wọ́n sá mo try títí wọn ò gbé call mi so later ìkan lára wọn pick call mi nǹkan tó ṣẹlẹ̀ wọn ò ní interest mọ́ sá. ó parí wa jọ mọ̀ pé business mi ò lọ déédéé fún bíi almost 2 years now kò sí church tí mi ò tí kò sílé aláàfáà tí mi ò tí dé. ṣé wọ́n ti fi ẹsẹ̀ létọ̀ ni. máa pa ẹ̀ dà. èmi máa pa ẹ́ ọmọ mi náà farabalẹ̀ ọmọ mi máa pa ẹ́. ọmọ tí mò ń wò ẹ́ àwọn orí kọ̀ọ̀kan wà lára ẹ̀ àti pé àwọn àǹfààní kan wà tó ẹ pé ẹ lè jẹ lára ẹ̀ kì í ṣe gbọ́dọ̀ pé ọ̀gá kò sí ìyàwó yín lára àǹdí débi tí ìyàwó yín máa mọ́nítọ̀ yín káàkiri tó bá ta sí yín ẹ̀yin náà ta sí i. kò sáà ní dalé mi níyà. mi ò lè dalé yín lọ́ka. ọlọ́run gbogbo gbọ́dọ̀ sọ pé jẹ́ kí n gbọ́ ọ̀jà rẹ ìdòwú gbọ́dọ̀ kọ̀ làbá ṣàìsàn ni kí ló kọ́ mi pẹ̀lú gbogbo rádaràdá yẹn. Guys, you under arrest. Mo tiẹ̀ fẹ́ pa ẹ́, mo fẹ́ pọ̀ ọmọ yẹn ní kẹjọ lọ́mọ fẹ́ra yín lọ́rùn. Ó fẹ́ pa mí. Criminal matters lele is a very serious offence. Ṣé mo? Wọ́n lo arms and criminal matters ẹ mọ bó ṣe rí under the. Also, there's a situation right there. We're on top of it. Over. Let's go. Wetin happen? Wait a minute now. Stop it! Stop it!
is the beginning and end of everything. Tayo is gone and you've got to pull yourself together and move on. My Sweet Pea Limited and Crystal and Scarlet Production, in conjunction with Genesis Films Productions, present the London premiere of Stolen Vow, starring Jibola Dabo, Joyce Kalu, Daniel Lloyd, and Uche Obodo at Odeon Cinema, Bugsby Way, London, SE10OQJ. Tickets £15 regular, £25 VIP. Get your tickets at shoops.com, mysweetfm.com, and cocobar.com. Stolen Vow, the movie. Love, they say, is the beginning and end of everything. Tayo is gone and you've got to pull yourself together and move on. My Sweet Pea Limited and Crystal and Scarlet Production, in conjunction with Genesis Films Productions, present the London premiere of Stolen Vow, starring Jibola Dabo, Joyce Kalu, Daniel Lloyd, and Uche Obodo at Odeon Cinema, Bugsby Way, London, SE10OQJ. Tickets £15 regular, £25 VIP. Get your tickets at shoops.com, mysweetfm.com, and cocobar.com. Stolen. You are home to get married. Go and marry, stupid girl. Go and marry. I'm talking to you. I'm your mother's friend. You don't insult an elderly person. So you know you're an elderly person, and you have the mouth. You have the very dirty, stinking mouth to be telling my parents all sorts of rubbish about me. Yeah. That I am this, I'm an adult, I go about moving around with bad boys, bad girls in school, I collect guns from them and all that. Why would you be telling my parents about that? Personally, I'm going to deal with her. She's a snitch. You are married. You're happily married. When we were together, you were not this spot stuff. So how come you had all this money and you went to marry another person? Where to grow? And when she grows, she won't depart from it. Leave a child and let her go. Teach your child. Life and the base. See what's standing new, Cinderella. Oh my God. Hello Cinderella, Simba fier shakoda kunjo kilu feda. Chomo kusi kekele okuni okoti mano deso black copy. What you read in the Bible? Obìnrin méje ló ṣì máa lé mi. Àìsáyà 4 verse 1 ni tó bá ló gbé mú parọ́ lọ́kà kó lè já mi. Ọ̀rọ̀ Ọlọ́run kò ní lọ láìṣẹ́ náà mi jẹ́ màá bọ́dí sómọ́lẹ̀. Tó bá ṣe pé ètò owó ni wà ní báwo ló ṣe fẹ́ ṣé ló di ìdí àbí wẹ́wẹ́ níbo ni kí. Mo kí yín káàbọ̀ sórí ètò. Máa mi Bíọ́lá Akínyẹmí borí yín. Olúkà Yusuf ẹ̀yin lójú bàbá gbọ́. Sísítà mi fún mi Olúmádé. Àníkẹ́ mọ́ sí ìtọ́ ìmọ̀ àti. Mo kí yín káàbọ̀ sórí ètò. Olúkà Yusuf ẹ̀yin lójú bàbá God. Ẹ ṣe àìsíwọ̀ lóyún. Brọ́dá Dèjì Adénúgà la bí wá sórí ètò. Ẹ ṣe àìsíwọ̀ lóyún. Ẹ lè rí nǹkan tá a ti ṣe látàárọ̀. Àràkókò ìṣẹ́jú mẹ́ta ló kù fún wa. Adénúgà Zùlé àti Abdulsalam. Gbogbo yín pátápátá ni mo kí. Níyì àlòkù ẹ ṣeun. Abíọ́lá Adédayọ̀. Fọlákẹ́ Flakify. Tó bá wá ṣe pé ètò oúnjẹ wọn ní báwo ló ṣe fẹ́ níbi bó. Ṣọlábí. Wọ̀rọ̀ kódà bó ṣe tutù níbo ni kí n gbé pàdé ẹ̀ náà. Níbo ni. London ló fẹ́ àgbámẹ́rí. Anywhere tó bá wà comfortable. Fúrẹ́jì tó fẹ́ àbíkẹ́. Fọláṣadé Akínọlá Ṣọlábí ẹ miss lónìí. Ẹ ṣe àìsíwọ̀ lóyún bá ṣe ń sọ̀rọ̀ yìí. Kẹ́ ẹ lè tún wò nǹkan tá a ti ṣe. Aha, Princess Mudara. Ọjọ́ rebi àná òrùn rebi àtiwọ̀. Ẹjẹ́ àpàdé lórí ètò ọ̀rọ̀ sí tí lọ́jọ́ mẹ́jọ tó láṣẹ Èdùmàrè. Mo wá lánàá yìí já ríra o. Olúkà Yusuf ẹ̀yin lójú bàbá gọ̀dẹ̀ ṣe. Ẹjẹ́ àpàdé lórí ètò ọ̀rọ̀ sí tí lọ́jọ́ mẹ́jọ tó láṣẹ Èdùmàrè. Oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ̀ yìí tẹ́ ẹ bá wa jẹ́ náà kí yín.
mo fẹ́ mọ lọ mọ́ a máa fè yí ṣe ìdágbére lórí ètò tòní. àgbéṣe tá a gbé ní ilé arú. àlùkò ṣe tá àlùkò ilé ìgbọ̀nsán lékelèké ìmúlẹ̀ ilé ìkẹfọ́. lórúkọ gbogbo àwọn tájọ iṣẹ́ papọ̀ lónìí DJ Murphy lamojú ẹ̀rọ wa brọ́dà mi Dèjì Adénúgà tó jàlejò wa mo dúpẹ́ iṣẹ́. gbogbo àwọn mojú ẹ̀rọ wa pátápátá ni mo kí àwọn lọ́wọ́ bọ́tìnì àwọn ẹnjìnìà wa àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ bíi tèmi nítorí àsunramọ́ èèyàn ti wá ní àjọ ń ṣiṣẹ́ papọ̀ ni. yòókù dọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run bá mi ìdùà káàjọmọ ìpàdé lórí ètò ọ̀rọ̀ ìṣìtì tí màá tún gbé àlejò pàtàkì wá sí ìwòran yín. ẹ ṣe àdúpẹ́ yẹ́ ẹ̀ ń fẹ́ yín àti Barrister ilẹ̀ náà kẹ́ mọ́ fi ṣara rìn dẹ̀. tó bá ṣe pé ṣàjẹ́ ló láyé ẹ jẹ́ kájọ máa fọ́. tó bá ṣe pé ṣàjẹ́ ló láyé ẹ jẹ́ kájọ máa fọ́ o. ìgbà ló nígbà ń lò ogún ọdún lè ní ẹgbẹ̀rún ọdún lè ní orí tó ń bẹ ní ikùn mi